òòṣà òkè ló fún wa wípé ká máa fi jẹ̀gbádùn ara wa. Ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ ló dá ọkọ mọ́ Ádámù àti òbò mọ́ Éfà ìyá ńlá. Olùdá oko, ìbà rẹ̀ aṣẹ̀dá oko, ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé ló fi dá wọn ọlọ́run àdìtú. Ìbà rẹ̀ olùdá oko, ìbà rẹ̀ olùdá oko, ìbà rẹ̀ aṣẹ̀dá oko, ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé ló fi dá wọn ọlọ́run àdìtú. Ìbà rẹ̀ olùdá oko. Ìbàdàn ọba tó ṣe ẹ̀dá oko, ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé olófin dá wọn ọlọ́run ọ̀dìtú. Ìbàdàn olùdá oko, Ìbàdàn olùdá oko, Ìbàdàn ọ̀ṣẹ̀dá oko, ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé olófin dá wọn ọlọ́run ọ̀dìtú. Ìbàdàn olùdá oko. Mo ti dé bí mo ṣe dé ọlọ́run ayọ̀ mi. Ọba tó tóbi, ìbà wọn tó nílé ayé, ìbà wọn tó nílẹ̀, ìbà òpó tó ṣe pẹ́pẹ́ títí òní lọ, ìbà òpó tó gbé gbàgbàǹkan àná, ìbà òpó onírun ọ̀yẹ̀wò alákòóyọ̀ méjì àbí tó funfun lẹ́nu, olójú láti kì í wọ̀ tún òsì, ànàrọ́jà àjà tán àrọ̀ jẹjẹ. Ìbà rẹ ni mo ṣe o, Olódùmarè ẹjọ́ ojú mi ṣe. Ìbà rẹ olùdá oko. Ìbàdàn ọba tó ṣe ẹ̀dá oko, ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé òfin dá wọn ọlọ́run ọ̀dìtú. Ìbàdàn olùdá oko. Ìbàdàn. Please share this show and press love, keep pressing love, 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 love. I love you guys over. Ìwọ ọlọ́rọ̀ rẹ̀ yé òfin dá wọn ọlọ́run ọ̀dìtú. Ìbàdàn. Olúwa ló dá ẹ̀pọ̀. Ògo ohun ọyàn, ẹ̀sìn kan ò pé ká má dóra wa o, iṣẹ́ ọlọ́run kò lè di bàjẹ́. Olúwa ló dá ẹ̀pọ̀. Ògo ohun ọyàn, ẹ̀sìn kan ò pé ká má dóra wa o, iṣẹ́ ọlọ́run kò lè di bàjẹ́. Ọlọ́run tó dá oko ló dá ẹ̀pọ̀n ló dá idẹ ló dá òbò ló tún dá ibẹ̀. Bẹ́ẹ̀ yóò agbára òṣà òkè ní. Ó fi oko ṣàbò lórí ẹ̀pọ̀n, ó fi òbò ṣàbò lórí idẹ. Ó fi gbogbo ara bó ṣe tutù dá àṣẹ fún nílé oko. Ó wá fi àṣẹ nílé òbò pamọ́ sábẹ́ akọ. Àṣẹ náà ni. Oko ẹnu òun ọwọ́ nìkan ní mọ́bò ó lè. Àwọn gbogbo ọmọ Olódùmarè dá sábẹ́ amónímọ́kò dìde. Olúwa ló dá ẹ̀pọ̀n. Ògo ohun ọyàn. Ẹ̀sìn kan ò máa gbé ká má dóra wa o. Iṣẹ́ ọlọ́run kò lè di bàjẹ́. Ẹ sọ̀rọ̀ sókè. Olúwa ló dá ẹ̀pọ̀n. Ògo ohun ọyàn. Ẹ̀sìn kan ò pé ká má dóra wa o, iṣẹ́ ọlọ́run kò lè di bàjẹ́. Tó bá máa jẹ́ kó já, àdán ní kí mú fi kí kò sódàdà àfáàjì lọ́kàn.
ẹ jẹ́ ká end ẹ̀ bẹ́ẹ̀ torí mi fẹ́ kí show yìí gùn rárá. Akọ́dá ayé o ìbára ni mo ṣe àti kọrin bàká tó máa lọ. Ẹjọ́ ojú mi ṣe o ìbà oko tó dorí kodò láì ṣómi o ìbà òbò tó dorí kodò láì ṣẹ̀jẹ̀. Ìbára ni mo ṣe o ìbára ni mo ṣe o ṣà òkè. Ìbára ni mo ṣe o ìbára ni mo ṣe o ṣà òkè. Ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́ kú dédé wò. Ẹni tó ń pè mí lórí nọ́mbà yẹn ó ti pè mí lẹ́ẹ̀mejì ńsìn kó má pè mí mọ́. Kó má pè mí mọ́. Má pè mí lórí nọ́mbà yẹn mọ́. Ó ń pè mí láti US. Má pè mí lórí nọ́mbà yẹn mọ́. Don't call me on that number again and I'm going to block you as soon as I finish this program. That is my private line. Do not call me on that number again. As soon as I finish this program, you're going to be blocked. That is my private line. Ẹ má pè mí lórí nọ́mbà yẹn mọ́. Ẹni tó ń pè mí lórí WhatsApp, tó ń pè mí ní direct, US lẹ́tí ń pè. Ẹ má pè mí lórí nọ́mbà yẹn mọ́. It's my private line, please. And don't get me upset today. Èní ni ìparí ọdún. Mo wá ṣe appreciation, mo dẹ̀ fẹ́ káwọn èèyàn pè wọlé. Mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí SHABARIKOLO tá máa ṣe ní on the 2nd. Mo fẹ́ káwọn èèyàn pè wọlé láti sọ àǹfààní tí wọ́n ti jẹ lórí ètò yìí, láti sọ nǹkan tí ètò yìí ti ṣe fún wọn, láti sọ nǹkan tá lè ṣe lórí ètò yìí, láti fi wá ìlọsíwájú ètò yìí, láti sọ àwọn nǹkan tá lè mú kúrò nínú ètò yìí tó blé bóyá tí ó lè fi jẹ́ kí ètò yìí kó máa sún síwájú sí ń ta wá ṣe lẹ́ni nìyẹn. Ẹ tó ń pè mí lórí nọ́mbà yẹn, má pè mí lórí nọ́mbà yẹn mọ́. It's my private line, please. I beg you. Mo kọ́kọ́ fẹ́ sọ wípé mo dúpẹ́ o. Èmi á dúpẹ́ oore mi o. Èmi á dúpẹ́ oore rẹ o. Mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore rẹ o bàbá. Èmi ni bàbá ṣe lóore jù láyé. Apostle Remilekun ọ̀run yín re o. Èmi ni bàbá ṣe lóore jù láyé. Èmi ni. Ó fún mi ní jíjẹ, ó fún mi ní mímu, ó tún fàlàáfíà fún mi. Ó mà ṣe ó bàbá, ìyanu tó ṣe fún mi kò mà ṣe fẹnu sọ nílé lájò àti níbi gbogbo. Ọpẹ́ yẹ ó bàbá, ó tún mú wa lọ ọdún tuntun. Èmi ni bàbá ṣe lóore jù láyé. Èmi ni. Ọmọ rẹ̀ ayé burú, ayé ṣe ìpàdé mi torí kádàrá mi. Èrò wọn dòfo, èrò wọn ti dòfo, ó ti dòfo. Èrò wọn ni pé ká pa ìdè yìí já. Èrò wọn ni pé kí igi àdàrà wọ̀wé. Gbà tí ẹ̀dá mi kò gbà, wọ́n pòwe fún mi pé koríko tẹ́rìn bá ti tẹ̀ o, kò lè gbérí mọ́ òfò. Èmi ni bàbá ṣe lóore jù láyé. Èmi ni. Ìyanu tó ṣe fún mi kò má ṣe fẹnu sọ nílé lájò àti níbi gbogbo. Ọpẹ́ yẹ o bàbá. Bí a ṣe ní bá ṣe bí rẹ̀ kò burú rárá. Borí wa kò bá gbà bọ́dé o, ó bú ṣe. Ìyanu tó ṣe fún mi kò má ṣe fẹnu sọ nílé lájò àti níbi gbogbo. Ọpẹ́ yẹ o bàbá. Mo mú ọpẹ́ wá. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Mo ṣe ẹbí ní sẹ́rì. Níyìí ni Ọlọ́run ràn mí lọ́wọ́ dé. Mo dúpẹ́ pé bí mo ṣe wọ ọdún yìí kò ń ṣe ipò tí mo wọ ọdún yìí níbẹ̀rẹ̀ January ni mo wà lénìí. Mo jẹ́ kan nínú ẹni tí Ọlọ́run ṣe àánú ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ níbi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé. Mo dúpẹ́ níbi tó ti ràn mí lọ́wọ́ bọ̀, mo sì dúpẹ́ níbi tí Olódùmarè ń gbé mi lọ.
mo tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi torí pé bí ò bá sí ojú lára gẹ́gẹ́ bí bàbá àrà tó sọ ó ní ara ò jẹ́ nǹkan kan bí mi ò bá ní yín kò sí èmi mo dúpẹ́ o ìkúnlẹ̀ mi rèé gbogbo ẹ̀yin fans mi. I just want to say a very big thank you to you bí bá mi ò lè kúnlẹ̀ tán mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ oṣù yín rèé nítorí ẹ̀yin nigi lẹ́yìn ọgbà mi ẹ̀yin ni èjìká mi tí ẹ ò jẹ́ kí aṣọ kó yẹ̀ lọ́rùn mi ẹ̀yin ni ẹ̀rìnkì mi tí ẹ gbé eyín mi dúró ẹ̀yin ni ẹ jẹ́ kí ẹ̀rín kó tán ní ẹnu mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo fans yín in spite of my idiosyncrasies ẹ accept mi ẹ gbà mí ẹ sọ pé eléyìí tí ọmọ ìtẹ̀ ti rúdù jù ó ti kanra jù ó ti burú jù gbogbo ìgbà tí n bá pè yín náà lẹ̀ ń wá pẹ̀lú bí mi ò ṣe mọ̀ ṣe tó mò ń kálòlò mi ẹ̀dẹ̀ ń tẹ́wọ́ gbà mí láìsí ẹ̀yin kò sí èmi láìsí ẹ̀yin kò sí nǹkan tó ń jẹ́ yín ká TNT ẹ̀yin lẹ gbé mi débi tí mo wà yìí torí ẹ̀ ni mo ṣe dúpẹ́ mò ń dúpẹ́ lọ́wọ́ yín mo lè má lè dárúkọ gbogbo èèyàn tán bí àwọn tí mo bá lè dárúkọ ẹ gbà mí bẹ́ẹ̀ àwọn tí mi ò bá dárúkọ kò ń ṣe wípé bóyá mò ń tẹjú yín mọ́lẹ̀ àbí mo kóyan yín kéré mi ò lè má lè dárúkọ gbogbo èèyàn tó ẹ̀yin náà mọ̀ gbogbo èèyàn tó wà lẹ́yìn mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ̀yin abiyamọ ayé tẹ́ fi ọ̀já pọ̀n mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí n jábọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí ẹsẹ̀ mi kó mì lábẹ́ aṣọ tẹ́ ẹ fi ró mi ẹ̀yin ọkùnrin tí ẹ ò fi mí sílẹ̀ tẹ́ ẹ pọ̀n mi bíi bàbá tẹ́ ẹ jẹ́ bàbá lẹ́yìn mi ẹ̀yin obìnrin tí ẹ ò fi mí sílẹ̀ tẹ́ ẹ jẹ́ ìyá lẹ́yìn mi ẹ̀yin ọmọdé tẹ́ ẹ ń tọ́ mi sọ́nà bí ọmọ ẹ̀yin àgbàlagbà tí ẹ ò ti ẹ̀rọ bímọ àìmọ́ ṣe mi mo sọ wípé with all my idiosyncrasies ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ mo sọ wípé ẹ ṣeun mo sọ wípé ẹ ṣeun gbogbo bí ẹ ṣe fún mi Olódùmarè ò ní dáwọ́ oore nínú ayé yín Ọlọ́run ò ní dáwọ́ oore nínú ayé yín gbogbo tẹ́ ti wá lé nínú ọdún yìí tí ọwọ́ yín ò tí ì bá nígbà tó bá máa fi di ọdún tó ń bọ̀ àjọ máa kí àwa yàn adẹ̀jú máa ọpẹ́ wa tún pọ̀ jù báyìí lọ. I want to say a big thank you to Decency Mr. Gbenga Okunfayo mo sọ wípé ẹ ṣé gan mi ò rí bíbà yìí kéré mi ò lè kúnlẹ̀ orí ìkúnlẹ̀ ló yẹ kí n ti máa dúpẹ́ fún gbogbo yín mo sọ wípé ẹ ṣé gan Mr. Okunfayo I say a very big thank you to you ẹ ṣé gan nítorí ẹ mọ̀ mí rí ẹ dó ẹ tọwọ́ bọ̀ ẹ fi nǹkan kan lọ̀ mí ṣùgbọ́n ẹ dúró tì mí bí igi lẹ́yìn ọgbà ẹ dúró tì mí bí bàbá ẹ dúró tì mí bí ẹ̀gbọ́n ẹ dúró tì mí bí ọkọ wọ́n bá ti gbọ́rọ̀ mi báyìí ṣe ló máa ń ja yín jẹ lára mo dúpẹ́ lọ́wọ́ yín. I'm saying a big thank you to Princess Ade àwọn náà tó bá ti gbọ́rọ̀ mi ó máa ń ní wọn lára ni wọn tí ẹ fẹ́ gbọ́ bí tó ti ń sọ̀rọ̀ sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín Princess Ade iṣẹ́ yín ò ní dìṣẹ́ ọmọ yín ò ní dọmọ lọ́mọ ní agbára Ọlọ́run ẹ̀ ní ṣubú dànù mo ní fan mi Dáre Olúwa ṣeun fún mi kò ní bàjẹ́ fún ẹ ohun tí Ọlọ́run ti ṣe fún ẹ kò ní di ìbàjẹ́ kò ní mọ̀kòrò láyé àwọn ọmọ ẹ ò ní dọmọ lọ́mọ bó ṣe wù kí gbogbo yín pẹ́ tó láyé ẹ̀ ní mo sàárì ọmọ Àyìnkẹ́ Gold I say a very big thank you mi ò lè dárúkọ yín tán Mr. Rex Bashorun mi ò tiẹ̀ mọ̀ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ orúkọ yẹn I just want to say a very big thank you àwọn ọmọ mi àwọn ẹbí mi àwọn ọkọ mi bí àwọn èèyàn bá kọ̀ mí táwọn èèyàn sọ̀rọ̀ àwọn fámìlì mi mọ orú ọmọ tí mo jẹ́ gbogbo nǹkan táwọn èèyàn sọ sọ̀rọ̀ ranù ó sọ̀rọ̀ kíní kókó tí ẹ múùfù wọn àwọn èèyàn mọ ìyúrọ̀ ọmọ tí mo jẹ́ wọ́n mọ̀ pé ẹ̀kọ́ là ń kọ́ I want to say a very big thank you. Thank you for believing in me. Thank you for trusting me. Thank you wípé ẹ mọ orú ọmọ tí mo jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá tí mo lè dárúkọ gbogbo ẹ̀yin tẹ́ ti affect life mi positively nínú ọdún yìí gbogbo ẹ̀yin tẹ́ fi gift rán mi tẹ́ fi fẹ́ fún mi ní gift nígbà birthday mi lẹ́ẹ̀kan sí màá tún appreciate yín gbogbo ẹ̀yin tí ẹ pè mí láti kí mi fún ọjọ́ bí gbogbo ẹ̀yin tẹ́ send nǹkan sí mi láti lórí Facebook ni o àwọn bí madam Adébíyìpé aláṣọ àdúrà ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi tí ẹ ò padà lẹ́yìn mi Dorcas màmá wa aláṣàbí àṣàbí Ìbàdàn àwọn tó wà lórí àṣàkẹ́ gbogbo yín pátápátá lórí Facebook tẹ́ ò fi
pátápátá ni mo kí. Gbogbo ẹ̀yin family mi pátápátá ni mo kí. Ẹ kúkú mọ̀ pé mi ò lọ́tà. Gbogbo ẹ̀yin fans mi, gbogbo ẹ̀yin fans mi tẹ́ ní pé kàkà wípé ìtàkù tó ní kẹ́rí má wodò tòun terin ló ń lọ tẹ́ ò fi mí sílẹ̀ nígbà kankan. Ìmí fan mi kan wà tó ra nǹkan lọ́wọ́ mi níjẹ tàbí mo tiẹ̀ ṣe sọ̀rọ̀ sí wọn. Mi tí pè wọ́n padà. Mo dẹ̀ mọ̀ pé wọn ò ní bínú sí mi torí ó bá ìbínú lára mi. Gbogbo yín náà tàrò àmọ́ṣe mi, tàrò bí mo ṣe jẹ́, sọ pé kíní kan ẹ fi mí sílẹ̀. Mo sọ wípé ẹ ṣeun gan. Kẹ́mi Òjòbárọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Olórí Ọmọbọ́láńlé, Àyìnkẹ́ Gold, Bísí, Ìtmísì, Dọ́wátì. Mi ò lè kà yín tán. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ lágbára Ọlọ́run. Oyin Dàmọ́lá tí mo máa ń pè ní serious student. Sheriff, Mr. Sheriff. Mi lè ka gbogbo èèyàn tó, but Mr. Adékọ́lá láti Canada, Mr. Charles Adeniji, ọkọ olórí, ẹ ṣé mo dúpẹ́. And I want to say a very big thank you to my admin Azan. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ, mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ náà torí pé tí ó bá fi ẹ́ lọ́kàn balẹ̀ wo ojú tó ti tẹ̀lé mi bí mo pè ẹ́ láàrin òru. Ó máa gbé kọ́ yẹn láàrin òru ni. Ìyàwó ẹ ò ní kí ló dé tóbìnrin yìí máa ń disturb ọkọ mi. I say a very big thank you. Gbogbo ẹ̀yin tí mi ò lè dárúkọ kò ṣe ìgbéraga. You know I love you all. I'm getting very emotional, but don't mind me. Ẹkún ayọ̀ ni because mo mọ bí tí mo ti bẹ̀rẹ̀. Mo mọ bí tó gbà tí mo bá dé o. Mo wá sọ pé gbogbo ògo ló yẹ o. Hey bàbá, gbogbo ògo ló yẹ o. Bàbá, gbogbo ògo ló yẹ o. Bàbá, gbogbo ògo ló yẹ o. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ pé òkun ní agbára Ọlọ́run. Ẹ ní rí dààmú, ẹ ní rí bànújẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ gbà mí, olórí ẹwà tó mi. Ẹ ní AJ, ẹ ní rí dààmú, ẹ ní rí bànújẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ gbà mí lọ́wọ́, tẹ́ gbà mí tọwọ́ tẹsẹ̀. Tẹ́ gbárùkù tì mí, tẹ́ ò fi mí sílẹ̀, tẹ́ ò tààrọ̀ àìmọ́ ṣe mi. Mo dárúkọ yín, mi ò dárúkọ yín. Everybody, gbogbo yín ní gbogbo àgbáyé. Mo sọ wípé ẹ ṣeun. May God bless you. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́. I say a very big thank you to you. Ẹ ṣeun. Now, mo ní mo máa open line kí àwọn èèyàn wá máa sọ in tí wọ́n ti rí lórí ètò yìí, àwọn ọgbọ́n tí wọ́n ti kọ́ lórí ètò yìí, àti àwọn nǹkan tí a lè add sínú ètò yìí tí ó lè better ètò yìí, àti àwọn nǹkan tá a lè yọ kúrò tó lè tún jẹ́ kí ètò yìí kó tún tẹ̀síwájú sí. Àwọn nǹkan tèmi náà ṣe bóyá tí ẹ ò fẹ́, tẹ́ fẹ́ kí n yíwà padà. I've told you, and I will continue to say it. I always say this. I am hope. Adetunji Folake, may God bless you. Olódùmarè á bá mi dúró tì yín. And I will continue to say this. I am hoping to both constructive and destructive criticisms. One might make me a better person. So feel free to say whatever you want to say. Bó bá ṣe lè gbé kalẹ̀, ẹ gbé kalẹ̀, bẹ́ bá ṣe lè gbé kalẹ̀. It's time to give me feedback about the show, about what you have been blessed with since we started this show. So this is the time for you to feed me back. Because ní ọba ṣe exam, no ṣá máa ń gbé sí. Èmi ti ṣe exam, mo ti ṣe kíní. So I want you to feed me back. I want you to tell me what you have gained so far from this program. I want you to tell me nǹkan tá máa ṣe tá fi lè promote program yìí more. Nǹkan tá máa ṣe tá fi lè, you know, better program yìí. Nǹkan tó yẹ ká mú kúrò tó máa jẹ́ kí kíní program yìí kó tún lọ síwájú sí. Then tá bá wá ṣe yẹn tán, a wá sọ̀rọ̀ lórí Shabarikolo on the 2nd. Hello, this is our first caller. Hello. Yeah, Ṣọlọ́tọ̀ láti USA. Ẹ ṣé mà. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan, ilé àti ọ̀nà yín ò ní bàjẹ́ o. Ní last 3 weeks, èmi àtọkọ mi gan ti fi ara lẹ̀ because torí àwọn ìwà tí mò ń wù, àwọn ìwà ìbìkítà, àwọn ìwà tó jẹ́ pé mi ò mọ̀ pé ó lè lé ọkùnrin jáde. Ṣùgbọ́n ọ̀dọ̀ rẹ̀ mi mo wà ní 3 weeks ago yẹn, mo wá wo show yín. Àwọn nǹkan kan tẹ́ ń sọ, mo kọ́gbọ́n, mo dẹ̀ sunkún lọ́jọ́ yẹn. Mo dẹ̀ pinnu, mo ní láti ní lọ, mo máa yíwà mi padà.
bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run gbogbo àwọn wà tí mo wù tẹ̀dẹ̀ sọ lọ́jọ́ yẹn tí mo dẹ̀ ti change ọkọ mi gan sọ pé ibo ló ta ló kọ́ ẹ torí mo ní ìyá ó ní òun mọ̀ pé mọ́mì ẹ̀kọ́ ló kọ́ ẹ mo dẹ̀ sọ pé lóòótọ́ ọ̀dọ̀ àti Yínká tí àǹtí ọ̀dẹ̀ ní Yínká tí àǹtí aṣáájọ a lọ sórí wẹ́bsáìtì yín ó ní nípa ọkọ àtòbò lobìnrin yìí sọ mo níwẹ̀ nípa tó ọkọ àtòbò ni mo ní ṣùgbọ́n mo dúpẹ́ pé ọgbọ́n mo kọ́gbọ́n lọ́dọ̀ àǹtí yẹn so mo dúpẹ́ gan mo dúpẹ́ ẹ mọ̀ mi rí o ṣùgbọ́n mo rí yín bí ìyá lẹ jẹ́ fún mi bẹ́ẹ̀ ṣe túlé àti ọ̀nà mi ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí. 2, 3. ayọ̀ yìí ti rèé mo dúpẹ́ o àti Yínká ọlọ́àdúró tì yín mo dúpẹ́ gan-an ni ẹ ṣé o mà ẹ ṣé mà. You're welcome. Thank you so much. Thank you. This is the time to call in and tell us, not only feed me back, tell me àwọn nǹkan tí mo lè ṣe láti better ètò yìí, àwọn nǹkan tẹ́ feel pé jẹ́ bóyá my shortcomings, àwọn nǹkan tẹ́ feel pé bóyá èmi náà ó yá kí n better kí n ṣe báyìí. This is the time for you to feed me back. Yes, mo fẹ́ kẹ́ sọ àwọn benefits that you get nínú ètò yìí náà, àwọn nǹkan tí ètò yìí ti kọ́ wa, àwọn nǹkan tẹ́ feel pé bóyá a máa ṣe ní òrè. En tó bá dẹ̀ feel wí pé ìranù ló ń sì rí ètò yìí sí náà, ó sì lè feed me back ó sọ pé stop this mess you are doing. This is kini kan society ní nǹkan tí ó dá. You are free to talk. I'm telling you, you are free to criticize me constructively, destructively. Ó máa make me a better person. Tẹ́ bá dẹ̀ fi pé ọ̀nà wà tá tún lè fi modernize kini yàtọ̀ sí wí pé èmi ò ní lè stop láti máa pe okoloko àti láti máa po bolobo, and I'm not able to pé kí n máa dá oko pé àbí kí n dá obo pé. It's not going to happen on my platform. So if there are other things you want me to add to the show láti tẹ́ máa fi enjoy it, so ẹ jẹ́ ká gbọ́. The number to call is +44 7404 851234 +44 7404 851234. So I'm waiting for the next caller. Any call tí mo ti break it because mo fẹ́ ká gbọ́ the other call tán. So that ẹ jẹ́ ká tètè máa pè wọlé ká fún mi ní views yín àti opinion yín nípa ètò yìí. Then I was sọ̀rọ̀ lórí Shabarikolo ìjọ on the 2nd. You can still talk about Shabarikolo if you want, but I just want you to feed me back before Keto lọ sórí Shabarikolo. If you have things that you want to find out about Shabarikolo, please feel free to find out. Hello? 192. Hello? Yeah, hello sister, ẹ kú ètò mà. Ẹ kálẹ́ ìyá mi. Hello ma. Hello, à ń gbọ́ yín mà. Hello ma, ṣé ẹ ń gbọ́ mi sister? Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni mà, first of all, èmi máa kọ́kọ́ ṣàdúrà fún yín. Ṣé nǹkan tí mo sọ yẹn, àwọn ẹlòmíì tó bá ní làákàyè, ẹ má bínú fún èdè tí mo pè é o. Wọ́n á mọ̀ pé ìtàn ilẹ̀ jẹ́ fún àwa obìnrin àti ọkùnrin náà. Tẹ bá ń kùtù wá sí ìpò àwọn obìnrin báyìí ló ṣe jẹ́ ká ṣe couple with the father pé you are a housewife. Ṣé pé èèyàn dẹ́ ń kẹ́kọ̀ọ́ lára yín? Èèyàn kì í rìn kórí ẹ̀ máa mì. Ṣé rí àti ìkàtẹ́ máa tún wà blunt jù? Àwọn èèyàn tún máa fi rẹ́dẹ̀ yín lára. Ṣé nǹkan tí mo sọ yé yín? So gẹ́gẹ́ ń ṣe náà ẹ máa ṣe bẹ́ẹ̀ but àwọn nǹkan míì náà because opinion tèmi ó lè má má tàbí another caller ṣe understand but bó ṣe yé mi òun lèmi ṣe sọ yẹn àwọn ọmọ yín máa rá láàánú àwọn ọmọ yín obìnrin ó máa rí ọkọ gidi ọmọ yín ọkùnrin ó máa rí ìyàwó gidi lágbára Ọlọ́run wọn ò ní gbégbìn ní gbèsè àti nǹkan báwo kẹpẹ́ tó láyé ní fojú sunkún ọmọ báwo kẹpẹ́ tó láyé máa lálẹ́ ní lálẹ́ lẹ̀pẹ̀ láti Èdùmàrè. I must say it and I'm saying it and I can even say it 20 times without biting my tongue. I think you are a home saver. You are a home saver. I love you and I'll always love you. Happy New Year in advance. Thank you. God bless you. Bye, man. Bye. Hello. Hello. Hello, ẹ kálẹ́. Ẹ kálẹ́ o, àǹtí Yínká. Ẹ kálẹ́. A dúpẹ́ o. Afẹ́dá fẹ́tò ni o. À ń gbọ́ yín ìyá mi. First of all, mo fẹ́ rí dúpẹ́ lọ́wọ́ yín náà fún program tẹ̀ ṣe. Many people àwọn èèyàn wọn ń fẹ́ rí sẹ́ǹsì níbẹ̀.
Wá sọ pé díjó ló wà all. Then mo dúpẹ́ fọ́lọ́run that I know you. Mo dúpẹ́ fọ́lọ́run pé àtijọ́ tí mo ti mọ it has really helped my family. I thank you for everything you do. Then nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mọ́ ni orí WhatsApp call àti main call. Ṣé ń gbọ́ mi mà? Mo ń gbọ́ yín mà. Okay. Now lórí WhatsApp call mo notice pé tí ẹ bá make call tí àwọn èèyàn bá ń pè wọlé lórí WhatsApp call main call máa ń block ẹ. Bẹ́ẹ̀ni. So now mi ò mọ how many phones lẹ máa ń lò láti fi ṣe call yẹn. Bẹ́ẹ̀ kan tí mò ń wò ni pé tó bá possible ká ní fóònù ọ̀tọ̀ tí WhatsApp call máa wọlé sí ká dẹ̀ ní fóònù ọ̀tọ̀ tí main call máa wọlé sí because àwọn ọ̀gbà míì àwọn èèyàn máa ń pè sórí WhatsApp call tó dẹ̀ yẹ fún àwọn call yẹn nǹkan tó ń sọ nǹkan táwa gan tá lá sí sílẹ̀ báyìí tá fẹ́ gbọ́ ni. Bẹ́ẹ̀ tí call ẹlòmíì bá ti wọlé ẹlòmíì ò ní sùúrù kí ni yẹn máa kọ́. So mo fi kí ni yẹn gan mo notice mo máa ń jẹ́ kára kan yín nígbà míì because tí àwọn èèyàn bá pè wọlé tí ẹ ti ń gbọ́rọ̀ lọ́kọ́ lọ tí ẹ ti ń wà interesting tẹ́lẹ̀ ń bá pè wọlé ó kàn máa kọ́ tẹ́ni yẹn ẹ̀ṣẹ̀ máa tó àlàkù tẹ́ni yẹn kọ́ padà tí a bá lè jẹ́ kí fóònù kan jẹ́ WhatsApp call kí fóònù kan jẹ́ mail call ó máa dá then mo tún notice pé most times tí àwọn èèyàn bá ti múnú bí ẹ máa gba wọn blocking èmi ò sọ pé blocking ò dá in fact it's good but nǹkan tí èmi kàn fẹ́ plead fún ni pé ẹ block wọn for that day. Never to party program share everybody learn. At least everybody has to learn lesson. Because every time la man sọ fún wọn ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́ kó tó jẹ́ pé ẹ kọ́. But at the end of the day, àwọn èèyàn máa pè. Wọ́n á máa gbọ́ sound. Wọ́n á tún máa sọ̀rọ̀. Nǹkan méjèèjì ò lè ṣẹlẹ̀ at the same time. So I think the more tó bá wo show, the more tí wọ́n máa learn láti máa ṣe nǹkan báyẹn mọ́. Then lórí ọ̀rọ̀ dídó I really enjoy it because it has really blessed my marriage. Emma àtọkọ mi it has ó ti enhance bá ṣe ń bára wa sùn. And ìgbà tí mo tún gbọ́ àwọn nǹkan tọkùnrin máa ń fẹ́ kóbìnrin sọ nígbà tí wọ́n bá fẹ́ bá wọn sùn. It all really helped me. I really thank you. Ẹ ṣé gan Coventry mo ti ń pè. Ẹ ṣé gan bless you. Ẹ ṣé gan. Yeah. Let me call this woman back. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ bá ń try láti pè wọlé táwọn kan wà mo fẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ mind wọn kó sọ̀rọ̀ tán. Èyí tí bá lè pè padà máa pè wọ́n padà fúnra mi. Hello ìyá mi. Hello ma. Ẹ ṣé gan Aunty Yinka. Yes ma. Mo appreciate yín gan ma ní kẹ́. You've been like a sister, a mother since mo ti ń follow program yín. Ká ní mo ti lọ mọ̀ yín like 2017 kí tó kúrò ní first marriage tí mo wà. Nígbà yẹn mi rò pé marriage yẹn lè bàjẹ́ because màá lo ọgbọ́n Ọlọ́run tí mo ṣe ń lò sí pẹ̀lú new partner mi màá lò ń gbà yẹn. But from you I learned a lot. I learned patience. I learned how to keep short. I learned a lot from you. You've been a sister. You've been a godmother to me. I really appreciate you, Aunty Yinka. What I really want to chip in, and you're going to chip in already. Ipe ẹ má máa bínú jù, ẹ máa calm down fún wa lẹ́kọ̀ọ̀kan. Ọlọ́run á túlé àti ọ̀nà yín ṣe. Ẹ dàgbà, ẹ dògbò. Ṣé yóò dẹ̀ ní bàjẹ́? Àwọn ọmọ yóò ní dídàkúdà. Ẹ ṣé gan ni. Mo appreciate yín o, Aunty Yinka. Tí máa wá sí England, mo máa láti dọ́dọ̀ yín ṣáá ni. Mo appreciate yín lọ. You've been a mother. Indeed, you're a mother. Oh God, I'm going to work on it next year. I mean, yeah, next year we'll have. Hello, sister. Godmother. Compliment. Same to you. Yeah. I should go. I fẹ́ kí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni. Ìdìbò ṣe ń tẹ́ everybody sọ́nà. Ilé yín ò ní dàrú. Àwọn ẹ̀yìn àtọ́lọ́wọ̀ ò ní dàrú. Àwọn ẹ̀yìn àtàwọn ọmọ yín ò ní dàrú. Iṣẹ́ yín ò ní dìṣe. Àwa náà dúpẹ́ lọ́wọ́ yín. We appreciate you a lot. Fún ìtọ́sọ́nà àti ìgbìyànjú tẹ̀ ń fún wa àwa náà ní ká dúpẹ́ ká kí ní o. Ẹ ṣé ìyá mi, thank you, God bless you, ẹ ṣé gan. Ẹ ṣé ma, ẹ ṣé ma. Àwọn tó má ti pè tí n bá miss call wọn, I don't mind calling back. Hello. Hello. Yeah, a rí ọkùnrin àkọ́kọ́. Hello, à ń gbọ́ yín. Hello, godmother. Hello, ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Yes sir.
So aku kalẹ̀mọ́dún. Yes, sir. In fact, ẹ̀fẹ́ kèmí náà sunkún lé nígbà tẹ́yìn appreciate gbogbo àwọn èèyàn. And ẹni tó bá sọ pé. 7. Àwa tá à ń gbádùn yín tí gbogbo nǹkan tó ń correct family tá a bá ṣàdúrà àdúrà máa ṣe rẹ̀ fún yín. Ọlọ́run adẹ́sọ̀nà àwọn ọmọ tí náà ní ilé tẹ́ ti fi ọ̀rọ̀ yín tẹ́ ti fi tò ilé náà ní dàrú. Gbogbo nǹkan tó ń mí àti tí ò mí nínú nǹkan yín Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ sí. This 2022 ìgbéga more grace to your elbow lágbára Ọlọ́run. Ọlọ́run adẹ́sọ̀nà dáadáa pẹ̀lú lẹ́yìn náà. Adúpẹ́ o, thank you ma. Hello. Hello, sister. Hello, ẹ kálẹ́ o. Ẹ kọ́lẹ̀. A ní ká dúpẹ́ lọ́wọ́ yín ni o. Ẹ ṣeun gan. Gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ lọ́dọ̀ yín. Ìjà àtọ̀nà yín ò ní dàrú. Àlàáfíà kò ní fi yín sílẹ̀ àtọ́jú yín àtọmọ fámìlì gbogbo ẹbí ní pátá ẹ̀ ní dàrú. Agbára Ọlọ́run ẹ̀mí wádìí máa ṣàmọ́dún. Oh God. 2, 3. Hello. Hello, Sifarika. Ma? Compliment of the TV now. I just want to say, I love you. I love you too. Ẹ ṣé gan ìyá mi. Alright. Hello. Hello, ìyá mi. Ẹ jọ̀ọ́ ṣáàtì nǹkan ni mò ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, àwọn ni. Hello, Yínká lẹ̀ ń bá sọ̀rọ̀. All right. First time tí mo máa pè wọnú iṣẹ́ oyin lélẹ́yìí. Inú mi dùn gan fún àǹfààní tí mo rí láti bá yín sọ̀rọ̀ lónìí. Ẹ ṣé gan ni ẹ ṣé fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún gbogbo wa. We really appreciate you. Ilé àtọ̀nà yín kò ní dàrú lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá dẹ̀ ń dá wọn nílé ó máa yọrí sí rere. A dúpẹ́ gan ni ẹ ṣé mà. Ẹ ṣeun gan. Nǹkan tẹ́ ẹ ló máa ṣe ń gbọ́ mi. Mo ń gbọ́ yín, yeah. All right. Nǹkan tẹ́mi kàn fẹ́ chip in ni pé ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ gbogbo ẹ̀ là ń gbọ́. Most of us are the mú lò. But last program tẹ́ ṣe yẹn. Ṣàbàríkòlò. In regards to Ṣàbàríkòlò. Hello? Ṣé last program Ṣàbàríkòlò? Ṣàbàríkòlò àbí? Bẹ́ẹ̀ni. Ṣàbàríkòlò tẹ́ ṣe yẹn. Ó ní statement kan tẹ́ make. Okay. Ẹni ẹ fi obìnrin wé ọmọ ọ̀dọ̀ nínú ilé ọkọ. I understand. Ṣé lè sọ. Ó kàn dàbí bí wọ́n ṣe ń ṣe bá ṣe ń gba ọmọ ọ̀dọ̀ yẹn ní Nàìjíríà. Tá à ń sanwó fún wọn. Tá a dẹ̀ máa trash wọn àtàwà wí bóyá tí wọ́n bá ṣe nǹkan tó tọ́ àbí tí wọ́n ṣe nǹkan tó yẹ. A lè dispose wọn àtàwà wí. Èmi fi pé is already cool to humanhood as in to married women. Ẹ jọ̀ọ́ mo máa kọ síbí báyìí, mo máa kọ nọ́mbà yín síbí, mo máa fẹ́ mọ ibi tí ẹ ti gbọ́ yẹn. Bóyá mo ń ṣe illustration, mo ò lè fi tí bí n bá fi obìnrin wí ọmọ ọ̀dọ̀, èmi náà ti dọmọ ọ̀dọ̀ nìyẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, another thing that I want to beg people, listen to my program very well. Ẹ lọ listen sí kẹ́ digest it very well kẹ́ tó pass the comment ẹ jọ̀ọ́. No, ẹ jẹ́ kí n fẹ́ land normal. Okay. I understand. Nǹkan tẹ́ ń try ti sọ ni pé ẹ fẹ́ try láti ṣàlàyé roles tóbìnrin play nínú ayé ọkùnrin. Ẹ hàn pé lọ́tẹ̀ mú mọ́ fọ́rọ̀ yẹn ka yín lára gan débi pé ẹ ní obìnrin ò ní value kankan nínú life ọkùnrin. Pé kó ọkùnrin ní sex, I understand. Mo mọ̀ pé ẹ̀ ń try láti pass message ni. But the way tẹ́ ṣe ń pass yẹn ó ti lágbára jù. Ẹ dẹ̀ mọ̀ pé gẹ́gẹ́ bí human being, especially àwọn ọkùnrin, àbí kìkì sí àwọn pé generally gẹ́gẹ́ bí ọmọ èèyàn, the way tá a ṣe máa interpret ọ̀rọ̀ ó yàtọ̀. Kò yé yín? Ẹlòmíì ò ní dá ability láti process ọ̀rọ̀ further ju bó ṣe gbọ́ lọ. Ìwà yẹn ló dẹ̀ máa gbé wọ̀ fún máa wù.
platform mi ó really make impact as in positive impact lórí families gan. ẹ má ti lọ tẹ́ bá ti sọ̀rọ̀ tán ẹ má lọ máa torí mo ní tẹ́ bá ti sọ̀rọ̀ tán ẹ má lọ mo ní question kan tí mo fẹ́ bi yín mo dẹ̀ fẹ́ honest answer mo ń gbọ́ yín. Okay. Èmi ò bá rọ̀ yẹn understand ma. Further mo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé program yìí pé àwọn tó bá it's just like a review. Nípa gbogbo nǹkan tẹ́ ti ń ṣe ká gbogbo tẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ èèyàn kò sí bá ṣe ní àwọn little shortcomings. Torí ẹ̀ náà lè ṣe pé program yẹn program ò ní ìsílẹ̀. Mi ò bá rọ̀ yẹn ẹ jọ̀ọ́ mà. Especially in regards to ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin. Ẹ jẹ́ ká wà a bit careful. Torí ọ̀rọ̀ lágbára gan ẹ lè rò pé àwọn ọkùnrin wọ́n ti ní that dominancy, wọ́n ti ní that pride ńlẹ̀. Ṣẹ̀bá wá tún mọ́lé in regards to bí obìnrin ṣe jẹ́ àbí bí wọ́n ṣe jẹ́, ìyẹn wọ́n máa fi hùwà nínú ilé. Àwọn kan wá náà dẹ̀ ń gbọ́ programs yín, ẹ understand. Nǹkan tẹ́mi kàn fẹ́ chip in nìyẹn, ẹ ṣe gan ni. Ẹni sùúrù màá má lọ, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Two things. Number one. Okay. Kí n tó bẹ̀rẹ̀ program yìí ọkùnrin ti dé ayé. Èmi ò ní accept pé program mi ló máa jẹ́ kí ọkùnrin kan ṣe take any decision. That is number one. Fún ìtẹ̀sọ̀ last. Not my program has no influence on any man. Pé bóyá ó fẹ́ take a decision tó ti fẹ́ take fúnra rẹ̀. Tí èèyàn bá ní program mi ló ń kọ́ ọkùnrin ní burúkú, ó mì pé ọkùnrin yẹn ò ní ọpọlọ lórí tẹ́lẹ̀ ni. That is one. Two, you as a woman, ọkùnrin tó ti ní owó, I want honest answer. Torí this program is a reality program tí ò kì í fi gbá kan bọ̀ kan nínú. Ẹ̀yin as obìnrin, ọkùnrin tó ti ní owó, tó ti kọ́lé, tó ti ní everything, tẹ́dẹ̀ mọ̀ pé lè kú fún ọpọlọ àti ó dẹ̀ ní owó and everything. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ni value tẹ́ fẹ́ hard sínú life ẹ? You as a woman. I want just honest answer. Pé you as a woman, tọkùnrin fẹ́ yín, tó dẹ̀ ti wà made already. Tẹ́yìn náà mọ̀ pé lè ti wà made. Somebody like Ọ̀tẹ́dọ́lá bó ṣe wà yẹn tó bá fóbìnrin kan lé ní, kí ni nǹkan tóbìnrin yẹn fẹ́ hard sínú life ẹ? What? I want honest answer. No, mo fẹ́ ẹjọ́, mo fẹ́ honest answer. Now, tí obìnrin yẹn bá wá wọnú ilé ẹ̀, inú ilé Ọ̀tẹ́dọ́lá tó bímọ, wọ́n jọ bí ọmọ ni. Ṣé ọmọ tó jọ bí yẹn, is it no more responsibility to the man? Responsibility ni nǹkan tó dání, but more responsibility fún ọkùnrin yẹn ni. So now, ó lè jẹ́ pé obìnrin yẹn náà máa ṣe bọ̀ 2080 ni. Ẹ má jẹ́ àtànra wa. So you as a woman, kí ni nǹkan value tí ẹ fẹ́ hard sírú inú life Ọ̀tẹ́dọ́lá dání pé kẹ́ make ẹ happy, kẹ́ respect ẹ kó dẹ̀ doyin ní time tó bá fẹ́ doyin. Kí ni nǹkan tẹ́ fẹ́ hard sí life ẹ? Well, mo really appreciate question tẹ́ bí mi. Terry. Ẹ dá mi lóhùn question yẹn. Tẹ́ bá fẹ́ irú Ọ̀tẹ́dọ́lá, what do you have to place on the table for him? Kí ni value? Ara ẹni companionship wa. Aside the pé dídó and dóra wa. Mo ní two things ni mo sọ, respect and dídóra yín ni. Tell me the companionship you have that a man like Ọ̀tẹ́dọ́lá cannot get elsewhere. Tell me how special you think you have. That elsewhere here no the purpose of marriage. See, that can be only get here without going out. He would have been fulfilled without having someone else. Can I tell you one thing you don't understand? One thing, Baba, let me tell you. Nobody is an island, no matter how rich you be. Before yesterday, mo rò pé kò sẹ́ni tó lè gbáyé gbé. But lánàá tí mo jáde, mo rí pé àwọn èèyàn kan wọ́n dáyé gbé tó dẹ̀ wà comfortable. So, ṣẹ́rí àwọn obìnrin most a máa ń wora, mo mọ̀ pé gold ni wá. Bí a máa ti ń wora wa ju bá ṣe wà lọ́la ṣe máa misbehave. And that is the truth. Bẹ́ẹ̀ni, àti máa ń wọra wájú bá ṣe wà lọ ní bá ṣe máa ń rí. Ẹ má sọ fún mi pé kò sẹ́ni tó gbáyé gbé. I met a 58-year-old man yesterday. Ó dẹ̀ sì sọ fún mi categorically pé òun ò fẹ́ go through. Sister, can I tell you? Ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Ní ìgbà míì, ẹ ní sùúrù. I don't want this argument. Ní ìgbà míì, obìnrin wọnú ilé ayé ọkùnrin ó lọ ba ayé yẹn jẹ́ mọ́ ni.
nígbà mi kọ́bìnrin wọnú ilé ayé ọkùnrin no obìnrin wọnú ilé ayé ọkùnrin. ṣe bá ní pé point yẹn lẹ́fẹ̀ẹ́ dúró lé bó ṣe wà ní ọkùnrin náà ló ṣe wà ní obìnrin. I have asked you a question and you have not been able. Hello. Understand me ní pé ẹ̀ ń ṣe the wrong thing. I have asked you a question and you have not been able to give me answer. Ẹ má jẹ́ ká tọ́ra wa ọkùnrin tó ti ní nǹkan tó fẹ́ ní kí ló ní láti lọ fún ju kó respect. You cannot serve as a companion wo ló fẹ́ jẹ́ fún. Companion wo ló fẹ́ jẹ́ fún tí ò lè fowó ẹ̀rà níta, forget it. Companion wo ló fẹ́ fún ọkùnrin tí ò lè fowó ẹ̀rà níta. The only thing you are allowed to take to that home is to respect him. Tẹ́ bá dẹ̀ fẹ́ dọ́ra yín kó wà available. Kó respect ẹ kó fi lọ́kàn balẹ̀ companionship wo ló fẹ́ fún irú ọ̀tẹ̀dọ́lá tí ò lè get elsewhere. What are you talking about? Do you think every man ló fẹ́ marry? Obìnrin mi lọ sínú ilé ayé ọkùnrin gan, ó lọ hadi wàhálà sínú gbèsè ayé ọkùnrin yẹn, wàhálà ló jẹ́nu ayé ọkùnrin yẹn. Companionship wo ló fẹ́ lọ fún? Hello. Mo ti pè yín, èmi ni mo kọ́kọ́ pè, mo máa like láti tẹ́ bá fẹ́ phone as in mo máa wish mi fẹ́ sọ pé màá ra phone because kò gba inú mi ṣùgbọ́n mo wà available láti support program wa pẹ̀lú phone. Okay, God bless you sister mi, God bless you ma, ẹ ṣé gan ma. Yes ma, so yes màá send message to WhatsApp mi so bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe. Okay ma, ẹ ṣé ma. God bless you. Companionship wo ló fẹ́ fún ọkùnrin. The only thing, two things, respect. Kẹ̀dẹ̀ dóra yín ni. Companionship wo, torí pé a ti máa ń gbéra wa gẹṣin ayan pé without us, it's a lie pé yóò lè dáyé gbé. Before yesterday, I used to feel that way. I met a 58-year-old man yesterday. Ó wà comfortable in all ramification. Ó dẹ̀ sọ pé wọn ò fẹ́ obìnrin. Pé tó ń bá fẹ́ obìnrin báyìí ni ẹ tẹ́ bá dẹ̀ débẹ̀ gan ẹ máa mọ̀ pé eléyìí ò ṣe àwọn tí ìyá obìnrin jẹ. But you don't understand pé ọkùnrin tó bá make up mind ẹ̀ gan láti lọ fẹ́ obìnrin ó yẹ ká máa kọ sára fún ni. Tí ọkùnrin bá make up mind ẹ̀ láti share part of his life pẹ̀lú ẹlòmíì tó dẹ̀ ti wà okay. Tó bá jẹ́ obìnrin ọkùnrin I never sure fine, but companionship wo ló fẹ́ lọ fún obìnrin? Ló fẹ́ lọ fọ́kùnrin. Companionship wo? Ọkùnrin tó bá pé 80 ó sì lè mọ ọmọ 16. Ìwọ ló lè pé 60 tó lè fẹ́ ọmọ 16. So now tell me which companionship? Respect àti pé kẹ́ dóra yín ni. And most of us we don't even give that respect. Ẹlòmíì á marry with that open mind ló fẹ́ lọ fi fẹ́ yàwó. Á dẹ̀ délé ọkọ tán á wá máa regret pé òun ṣe fẹ́ yàwó. You think àìmọye ìyàwó tó jẹ́ wípé ìbànújẹ́ àti bùkátà ló jẹ́ nínú ayé ọkùnrin. Ẹ má jẹ́ ká tanra wa, obìnrin ló lọ́mọ, kò sí ọmọ tó lè bí fọ́kùnrin á rántí ẹ̀ kó tó rántí bàbá ẹ̀. So you even going to a man's house, ipò tún bímọ gan, ó tún dá bùkátà mọ́ bùkátà ẹ̀ ni. What are you talking about? Because ẹ̀yin lẹ máa jèrè ọmọ yẹn jù, ọkùnrin ló máa gbé 80% of the responsibility. Good evening ma, Olúyinká TNT. Bàbá mi. Ẹ káalẹ́ ma. Ẹ káalẹ́ bàbá mi. Ẹ ṣé gbọ́ mi ma. Mo ń gbọ́ 100%. Hello, mo ń gbọ́. Mo ń gbọ́. Ẹ ṣé gan, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan. I really appreciate you, all what you have been doing, not for only me, for everybody, on behalf of everybody who are on the platform. Thank you, class captain. Class captain, Twale. Thank you. Don't get twisted, babe. Don't get it twisted, babe. Which companionship? Companionship, therefore, obìnrin mi àkúrò á lọ máa sùn yàrá ọmọ. Companionship tọkùnrin mi máa bọ̀ nínú ilé ẹ̀mí ẹ̀ máa gbé sókè. Don't see kí n tó tí ò bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ kó lè wá síbí pé kéèyàn máa sọ wípé nǹkan tọkùnrin ń gbọ́ ló máa jẹ́ kó change. It is only obìnrin tí ò bá tó gbangba sùn lọ yẹ tó mọ̀ wípé ilé ẹ̀ ń shake ò níwà dáadáa ló máa ní wípé ọkọ ẹ̀ wà láàárín àwọn aṣẹ́wó ó máa jẹ́ kó gbàgbé ilé. Tí wọ́n gógó bá níwà tó dáa ẹgbẹgbẹ̀rún Yínká TNT ò lè sọ̀rọ̀ kó change ọkọ ẹ̀ sí burúkú.
ìyálà ya pọnrípọnrí ìyálà ya Yínká TNT ò ní sọ̀rọ̀ kó change ọkọ ẹ̀ sí burúkú tí ìwọ fúnra rẹ̀ bá dilé ẹ̀ mú tó bá ní ìwà tó dáa. Kí ni companionship? I have just asked you a simple question. A man like Otedola kó fẹ́ marry lẹ́ni, value wo lobìnrin fẹ́ had sínú life ẹ̀? Tell me. Please, somebody should call in and tell me. Somebody like Otedola, Tinubu, value wo lobìnrin fẹ́ had sínú life wọn? Àwọn náà máa had value sínú life ayé obìnrin. If tó bá mọ̀, àwọn náà máa had. If wọ́n bímọ gan, ọmọ wo ló fẹ́ bí táwọn yẹn ò tí bí? Tó bá bí ẹ tọ́mọ gan fún oríire ara ẹni. Torí pé at the end of the day, obìnrin ló máa jèrè ọmọ jù. Ọmọ wo ló fẹ́ bí fún àwọn yẹn tí èèyàn ì tí bí láyé? Ó wá bímọ fún wọn gan, more responsibility ni. Torí irú àwọn yẹn obìnrin ò tiẹ̀ ní ṣe anything, ọkùnrin ló máa gbé gbogbo ẹ̀. So now tell me, which companionship you are bùkátà ni in the life of those kind of people? Additional responsibility ni. So tí wọn ò bá wá mind for us being additional responsibility, ẹ jẹ́ ká fún wọn ní two things tí wọ́n demand lọ́wọ́ wa, which is respect àti ká bára wa sùn. The only thing tọkùnrin ò lè get easily tó jẹ́ wípé wọ́n láti wà very careful torí pé nípa orúkọ àti position wọn, òun náà ni òbò. O lè rí bóyá kó sọ pé bàbá Tinubu àbí kíní kan kọ́kọ́ máa do anything anyhow. Àfi ọkùnrin tí ò bá ní tìjú, àfi ẹni tó bá lọ́lá tí wọn ò bí tìjú mọ́ tí ò care ló máa go for anything in skirt. But ẹni tó bá bí ọlá mọ́, ìjọ́ wo lẹ gbọ́ scandal pẹ̀lú bàbá pẹ̀lú Ọ̀tẹ̀dọ́lá rí? Bó ṣe ń sọ̀rọ̀ Tinubu tó ìjọ́ wo lẹ gbọ́ scandal pẹ̀lú obìnrin pẹ̀lú ẹ̀rí, because wọ́n mọ nǹkan they can't do it, kò dẹ̀ mí pé bóyá wọn ò ní side chicks. But wọn ò lè ṣe anyhow. So those kind of people, they will flaunt their wives. You will see wọ́n máa jẹ́ kí ìyàwó wọn láti fòbò sú wọn nínú ilé. So what are you talking about? Companionship by foot. Wo lo fẹ́ render irú àwọn èèyàn yẹn. The only thing you have to offer them is respect. Tí yẹ pé wọn ò ní lè get in everywhere. Respect àpọ́nlé àti kẹ́dọ́ra yín wọ synagogue. But we pay companionship. Which companionship? What value? So, tell ẹ bá fẹ́ gbọ́ òótọ́, I am sorry. I don't know how to mince word. I am sorry. I don't know how to be diplomatic when it comes to speaking the truth. I can't be diplomatic. And that is the truth. Respect ni. Àríyàn kan ní orí tí mo máa ń wò lórí social media bó ṣe máa ń respect ọkọ ẹ̀. Tó máa pọ́kọ ẹ̀ léṣe gbogbo ẹ̀. Respect ló lè mú ọkùnrin ronú ẹ̀ pé ò sí ńbẹ̀. But no matter which companionship, when you don't respect a man, he doesn't even want to see you as his companion. He will not give you opportunity for you to be his companion. Because to bad respect, he cannot see you as his companion. You cannot be a companion to somebody that you don't have respect for. You can only serve as a companionship or companion to someone to respect. Lo ma le tetu gboro e wípé òun kíni companion olùtùnú, olùfinilọ́kànbalẹ̀. Ẹni tó bá regard tó respect ẹ, báwo ló ṣe fẹ́ jẹ́ olùtùnú fún? Báwo ló ṣe fẹ́ jẹ́ olùfinilọ́kànbalẹ̀ fún? Which companionship? Ẹ̀yin obìnrin, ẹ lọ gbé kíní yẹn kúrò, kíní ẹ jẹ́ ká gbé kíní yẹn kúrò lára wa. A máa sọ pé obìnrin ni iyọ̀ ayé. Ẹ mọ nǹkan tó mì pé iyọ̀ ayé is òbò. Ẹ má ma get twisted, kẹ́ jẹ́ kí yẹn máa wori wa pé obìnrin ni iyọ̀ ayé, tí ò bá sí iyọ̀ láyé, ayé di òbò, tí ò bá sí òbò láyé ni òbò ayé yìí ò ní dá. So tó bá ní obìnrin ni iyọ̀ ayé, kí ni iyọ̀ ayé òbò ni? Torí òbò dùn. So tí ò bá sóbò láyé kò sí nǹkan kan. Òun lè ṣe rí pé téèyàn bá ṣe fídíò sí, tóbìnrin ṣe di bàlàbàlà, ata. Oh not me by iyọ̀ ayé. So don't let that iyọ̀ ayé get into your head. Kẹ́ fi pé ọkùnrin need the companion. You don't ta companion. The only thing ọkùnrin ò lè get is respect. Yeah, hello, Auntie Keka Fama. Hello. Yeah, ẹ kú ètò Ọlọ́run a máa fún yín ṣe o. Bá ṣe lọ́dún ìjáláyọ̀ àtàlàáfíà, ọdún tó ń bọ̀ a máa wọnú ẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Ẹ ṣé gan, mo ń wo show yín nìsín, so mo gbọ́ àwọn nǹkan kan which is very right. But bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn, wọ́n àbá tó obìnrin tó yẹ pé òun náà ti wà òkè tán, tó náà rí bí àwọn Ọ̀tẹ́dọ́lá tó lówó tó dẹ̀ wà òkè tó jẹ́ pé ọkùnrin gan ò fi lọ́kàn balẹ̀. Ẹ dúró kí n fún yín lésì ọ̀rọ̀ yẹn.
tẹ́ bá wo show yẹn nígbà tí mo ṣe show yẹn mo ní tí obìnrin bá pógun kọ́gbọ̀n àbó ní anything ó máa wà lábẹ́ ọkọ ẹ̀ ní bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn nígbà míì tí ó máa wà lábẹ́ ọkọ ẹ̀ ní bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn but ní ìgbà míì àwa obìnrin àkílẹ̀ handle affluence àkílẹ̀ handle wealth tábà ti ní the fact pé obìnrin lówó kò mí wípé máa fi shoulder kan shoulder ọkọ ẹ̀ ó láti subject rẹ̀ kó jẹ́ kọ́kọ́ ẹ̀ fi pé òun ṣì lò lórí. Èmi ò tiẹ̀ kò fi shoulder kún shoulder but ẹ mọ̀ pé àwọn ọkùnrin míì náà no matter respect tó fún wọn èbolo ni wọ́n wò lè márùn gbẹ. Náà obìnrin nìkan mo láìkè tó yín pé ẹ̀ ń bọ́kùnrin wí ẹ̀ ń bóbìnrin wí but àwọn ọ̀tẹ́dọ́lá yẹn àwọn Tinubu tẹ dárúkọ yẹn àwọn obìnrin míì wà tó yẹ pé they are like that but ọkùnrin ọkọ tó fẹ́ wọn pẹ̀lú bó ṣe ń bá wọn sùn tó ń súnmọ́ wọn wọ́n tún lọ síta lọ kò ń ṣe kọ́ńtà gbèrè láǹsọ o wọ́n tún lọ ń tì wọ́n lójú bí obìnrin ṣe ń ṣe ìtọ́bìnrin ṣe ọ̀rọ̀ ṣóyìn vice versa ni. àǹtí ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín ṣe rí ọkùnrin lówó lọ́wọ́ kò ní kó má ṣàgbèrè kò lówó lọ́wọ́ kò ní kó má ṣàgbèrè there's something I want you to know tí obìnrin bá lówó lọ́wọ́ ju ọkọ ẹ̀ lọ torí ego tó wà lára ọkùnrin ara máa ń kọ wọ́n torí ego yẹn ó máa ń jẹ́ kó feel wípé bóyá àwọn olóye káwọn wà ní position ìyàwó wọn so nígbà mi wọ́n lè máa fún yín latitude wọ́n lè kanra ni ó dàbí ọkùnrin tó kọ́ ẹ̀ òṣìṣẹ́ bó ṣe rí nìyẹn tí obìnrin bá lówó lọ́wọ́. Hello. ẹ pè tó ẹ ṣé gan ni o thank you very much. mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ grandma wọ́n ṣeun gan gidi o wọ́n ṣeun màá tún wá mọ́ pè mí lọ sọ́dọ̀ ọkọ yín. Mo really appreciate ọ̀nkú o. Ẹ bá rántí ijọ́ tí mo bá wọn sọ̀rọ̀ wá ní ìwọ ò tiẹ̀ ní time. Ọ̀rọ̀ okó àtòbò yìí ṣá ló máa sọ. Tí màmá yín ò bá bí yín sáyé, ẹ mọ̀ páwa ò lè rí yín. Òun ni mo ṣe mọ́ pẹ́ mi lọ sọ́dọ̀ wọn. Tí ọkọ yín ò bá dé gbà wípé kẹ́ ẹ ṣe nǹkan tẹ̀ ń ṣe yìí, ṣe mọ̀ páwa náà ò lè rí gbọ́. Mo tún wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ọmọ yín. Nítorí àwọn náà wọ́n dúró tì yín gan gidi ẹ ṣé gan ni àǹtí Yínká ilé yín ò. 3. Àmín. Ọmọ yín ò ní dọmọ lọ́mọ o. Thank you so much. I really appreciate you. I appreciate your family for giving you time to do all this for us. Ẹ wo pé orí social media mi ò lè sọ̀rọ̀. Orí kíní kan pẹ̀lú ẹ̀gbọ́n tẹ́ bá tún parí. 3. Ẹ̀ní lójú oorun torí family ò ní family ẹ ṣé gan ni o family tí yín náà ò ní dàrú o. I really appreciate you. Thank you so much because I can't hold it. Kí n dúró kíní mi ò ní appreciate yín pé bóyá èèyàn kan máa dóhùn mọ́ àbí èèyàn kan máa. 3, 5. Hello. Hello. Hello, à ń gbọ́ yín sà. Ṣé tí àǹtí ni ẹ? Bẹ́ẹ̀ ni sà. Ok, ẹ kalẹ́ máa ẹ kú ètò. Yes sir. Nǹkan tí mo lè rí fi kún àti mo lè rí yọpọ̀ nù ètò tẹ́ ń ṣe mo máa ń wò yín gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ kẹ́kọ̀ọ́ díẹ̀ nípa marriage. Ìdí mo máa ń sọ̀rọ̀ 22 years mo ti wed and I'm 50 years this January and àwọn nǹkan tí mo rò pé ó wà ní ètò yìí tẹ́ máa ń sọ ni pé there are three things nínú marriage náà tẹ́ gbọ́dọ̀ máa advice ọmọ ọkùnrin àti obìnrin because ẹ má gbàgbé pé àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ẹlòmíì fẹ́ ti nǹkan tẹ́ ń ṣe ó níwà burúkú lọ́wọ́ àtọkùnrin àti obìnrin ìwà burúkú tó ní opportunity rẹ̀ ẹni tó gbà mí ẹlòmíì àkọ́kọ́ sórí ètò yìí á ní ẹ̀fọ́lẹ̀ ẹ jẹ́ ká ṣe gbá ẹ jẹ́ ká dà because òun ti ní àmàtẹ́tẹ̀ wẹ́dà ọkùnrin àbóbìnrin ó kàn fẹ́ tó bá help ẹ̀ ni àwọn láti ní pé tábà sọ pé kọ́kùnrin lọ dókó ta kóbìnrin lọ dókó ta pé àǹfààní wà bẹ́ẹ̀ tóbìnrin bá ṣe kinní kan bẹ́ẹ̀ kì í tọ́kọ̀ àrùn tó wà ń ta gan ó yẹ kẹ́tọ́ máa ká mọ̀ pé ẹ̀yin tẹ́ fẹ́ lọ ṣe táwọn ẹran tí pàrùn wà ń bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ tí wọ́n rántí pé ẹ lè lọ gbé àléébù wálé gan tẹ́ pé nǹkan tó yẹ kẹ́ lé bá lọ́dún kan ẹ lè má lè bá lọ́dún márùn-ún. I'm talking from experience pé ọkùnrin tó bá lọ ṣàgbèrè tàbí obìnrin lọ ṣàgbèrè mi ò máa ń kó aburú wálé tẹ́ pé nǹkan tó yẹ kọ́ lé bá lọ́dún kan wọ́n lè má lè bá lọ́dún márùn-ún. those are the things tí a máa fi kún fún wọn pé okay kó tó lọ ṣàgbèrè rántí pé ewu báyìí wà nú ẹ̀ ewu tó wà bẹ́ẹ̀ pọ̀ gan ọlọ́run tó ní ká má ṣe kinní yẹn
ó mọ̀ pé wà bẹ́ẹ̀ kò níyàwó wa tó fẹ́ gbà tó ti yẹn nípa sex láyé bára ẹ̀ wá sùn à ń kẹ́kọ̀ọ́ níbẹ̀ tó kì í wọ́n tó tiẹ̀ lágbára tẹ́lẹ̀ láti bọ́ọ̀gù yẹn ṣe ṣètàyè ká ní ká ṣe báyìí tábà apply yẹn sí oúnjẹ kí marriage wa last ọkùnrin yìí tí ó ṣe déédéé lé àrẹ́kọ̀ọ́ yẹn kọ́ ń bẹ̀ ọ̀dà ẹ̀kọ́ ní pé kẹ́ máa mọ̀ pé àwọn ọkùnrin àti obìnrin táà ń gbọ́ yín we are very bad already akọ̀wé tó máa help wa pẹ̀lú nǹkan mi tẹ̀lé máa gbọ́ tẹ bá sọ nǹkan tó dá nígbà míì ẹlòmíì ò ní pé tẹ bá sọ pé ẹ ṣe báyìí ìgbà náà máa pè wọlé tó máa ní ẹ tí wọ́n lẹ́yìn tí ó bá ní interest lórí kó bá pé o wọ́n máa ti bẹ ní pé wọ́n like program yìí but they are already bad so àwọn ẹ̀kọ́ tá a máa fi sí fún wa ni pé ẹ má torí ètò tí mò ń ṣe ìwọ tó ti bàjẹ́ tẹ́lẹ̀ má bètò mi jẹ́ ẹ rántí nǹkan tó wà ń ta marriage is a sweet thing ẹ bá rí good wife àbí good husband I mean 22 years in marriage and I enjoy my marriage and kò sọ́kùnrin tó dáa tó kò sọ́kùnrin tó dáa tán tí ó ti yẹ ẹjọ́ náà bá fi yẹn kún ọlọ́run máa ràn yín lọ́wọ́ bye bye. ẹ ṣeun. So bí mo ṣe ń sọ lọ number 1 number 2 my own is hello mo ń gbọ́ yín. Yeah, mo fẹ́ dá sọ̀rọ̀ ọ̀tẹ́jọ́ ń sọ yẹn ni. Ṣé mo rí pé kọ̀máǹdì mẹ́ta péré lọ ọlọ́run sílẹ̀? Ó ní ọkùnrin fẹ́ràn ìyàwó ẹ̀, aya tẹríba fún ọkọ ẹ̀, kò sọ ọ̀tọ̀ọ̀tọ̀ lóhun. Ọkùnrin fẹ́ràn respect, I really like ẹ̀ gan-an ni. Ọkùnrin bá rí obìnrin tó respect ẹ̀, yóò fẹ́ràn ẹ̀. Kò ọlọ́run. 2, 3. Hello. Thank you, Kanye. Bẹ́ẹ̀ni. Àǹtíkà, yes, my question ma. Ọlọ́wọ́ máa wà pẹ̀lú yín. Ṣé rí àwọn obìnrin ẹ̀bá àti 100 days bẹ́lò ní sọ̀rọ̀? Ẹni tó máa gbọ́ ló máa gbọ́. Ẹni tí ò fẹ́ gbọ́ kò ní gbọ́. Tẹ bá yí sóde, á ti yí yín sí tọrọ ni. Ẹ máa bẹ́tò yín lọ. Àwọn ọmọ tó lẹ́yìn Yorùbá ṣe fẹ́ pé ká bá gbóyán ní ojú káàkiri nínú ìpín ọ̀fẹ́ tó máa yó. Kẹ́ kọ̀ǹtún láti máa repeat ọ̀rọ̀ yẹn fún wa. Ẹni tó fẹ́ fi gbéraga sílẹ̀ máa filẹ̀. Ẹni tí ò bẹ̀rẹ̀ bí láti fi sílẹ̀ kò ní dá yín lóhùn. A máa tún máa query yín ni. Wọ́n máa disturb yín. Nǹkan tí mo ní pé kí n dá sí nínú ènìyàn mà. Ẹ jẹ́ kí n sọ nǹkan kan tí mo mọ̀ nípa obìnrin. Ẹ lè má gbàgbọ́ bó ti máa sọ fún yín lénìí. Ṣé rí nígbà tí mò ń fly tí n bá ti wà nínú uniform mi yẹn báyìí steppings mi máa ń yàtọ̀ ni ìrìn mi máa ń yàtọ̀. Ṣé rí tí kò bá ń ṣe obìnrin tó ti tí ẹ̀sìn ti wọ inú ara wọn gan àwọn obìnrin tó bá dẹ̀ jẹ́ mùsùlùmí lọ́lọ́ máa ń fi irú nǹkan báyẹn wọ̀n torí pé ẹ̀rí mùsùlùmí wá ní inna lillahi wa inna ilaihi raji'un. Hello ẹ kálẹ́. Ẹ káàárọ̀ ma o. Ẹ káàárọ̀. Ẹ kú ọdún o àṣeyí ṣàmọ̀dún o. Àǹtí Yínká TNT a fẹ́ kí yín ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa tẹ́ ń múnú wa dùn. Ilé ọkọ mi ti bàjẹ́ ilé ìyàwó mi ti bàjẹ́ bọ̀tẹ́yìn lẹ́yìn tó a dúpẹ́ lọ́wọ́ yín o. Ilé àtọ̀nà tí náà ní dàrú o kò ní bàjẹ́ o. Ọlọ́run á tò ilé yín Ọlọ́run á tò ọ̀nà yín. Èrò pọ̀ mi báyìí tó ń wó yìí tí wọ́n dẹ̀ ń dúpẹ́ fún yín tó ń dúpẹ́ fọ́lọ́run lára yín. Ọgbọ́n ìmọ̀ àti òye tí Ọlọ́run bá mi fún yín kò ní mú kúrò ńbẹ̀. Ẹ wá ní kún kékeré wọn ò ní fi yín pa àwọn òbí yín lẹ́kún. Èmi náà tí mò ń sọ̀rọ̀ mi ò ní kún kékeré wọn ò ní fi yín pa àwọn òbí mi lẹ́kún. Àwọn ọmọ yín ìṣe wọn á wá ṣojú yín lágbára Ọlọ́run. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rí ọ̀nà gbégbà iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ṣe débi ìyá débi pé ìgbà wò pé àṣé kìíní mi ò mọ̀ pé mo máa ṣe tó báyìí wọ́n á mọ̀ ìkáàkiri wọ́n ti mọ̀ yín o but wọ́n wá tún mọ̀ ìkáàkiri àgbáyé torí agbọmọlà ní agbọkọlà ní agbàyàwó là ní ẹ̀yìn gba gbogbo wọn là ní agbára Ọlọ́run wò pé èmi 31st tó bá máa fi di ìwòyí ọdún tó ń bọ̀ ẹ̀rí ohun ìyanu ní agbára Ọlọ́run mi ò kí ń ṣe Ọlọ́run o ṣùgbọ́n mo dúpẹ́ fún yín ẹ jẹ́ kí gbogbo nǹkan tó lénú àyà mi ẹ bá mi gbé fúyẹ́ tí bá ti ń wòyìn inú mi máa ń dùn mo máa ń fọpẹ́ fún yín mo máa ń fògo fún yín ẹ ṣé máa o ó dàbọ̀ mà. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín it takes the grace of God àti ẹni tí Ọlọ́run bá rí lè jẹ lára fún obìnrin kó ní nǹkan kó lówó kó má ní gbéraga nítorí ẹ̀ ni kò ṣe easy fún mi láti believe tóbìnrin bá pè mí pé pẹ̀lú bí mo ṣe mo ní nǹkan àmọ́ mi ò ní gbéraga mo wà submissive irọ́ ni kò sí obìnrin tó lè sọ fún mi wípé òun wà submissive
ni àwọn obìnrin tí mo rí pé tẹ́ bá rí wọn gan ẹ rí pé ẹ̀sìn ti jẹ gbogbo ara wọn ò ní láti sọ fún yín pẹ̀lú ẹ̀ náà àwọn yẹn náà wọ́n sì máa ń ní wèrè díẹ̀díẹ̀ nínú ilé but wọn ò ní lè display wèrè wọn lójú ayé because wọ́n mọ̀ wípé táwọn bá display wèrè wọn lójú ayé àwọn èèyàn á béèrè pé Ọlọ́run táwọn ń sìn nǹkan but ẹ má jẹ́ ká tanra wa 85% obìnrin tó bá lówó ju ọkọ ẹ̀ lọ ló máa ní ìgbéraga 85% 95% ọkùnrin tí ìyàwó ẹ̀ bá lówó jù lọ náà máa kanra kò dẹ̀ ṣe pé bóyá wọ́n kanra nítorí pé wọ́n envy ìyàwó wọn àwa máa ń kà sí envy ni but wọ́n kanra pé àwọn ló yẹ káwọn wà ní position yẹn gẹ́gẹ́ bí olórí kò ń ṣe wípé bóyá wọ́n envy but wọ́n envy pé ọkùnrin làwọn náà wáyé tó ṣe máa jẹ́ pé obìnrin ló máa wà ní situation ó tún wá depend lórí ìwà tí obìnrin bá tún wá ń wù fún ọkùnrin yẹn but I'm telling you wípé 85% obìnrin tó bá ní ju ọkọ ẹ̀ lọ ló ní ìgbéraga honestly hello ma even by conduct by your body language wàá ní òní mọ̀ hello ma hello à ń gbọ́ yín even pẹ̀lú body language your carriage the way you talk òní mọ̀ owó máa ń sọ̀yàn dìdàkudà owó máa ń yàyàn wèrè ni owó máa ń jẹ́ kéèyàn gàrà ni Ọlọ́run owó máa ń múyàn gàrà ni kò ṣe pé bóyá ó wu obìnrin náà but you just reflex action wá kò rí pé òun ṣe wá rí pé ìgbéraga yẹn ń wọlé òní kò ń ṣe pé bóyá ìwọ I am telling you the truth so wípé ibi tí tèmi fi yàtọ̀ obìnrin ò lè wá obìnrin ni mí èmi mo dẹ̀ jẹ́ ọmọ tó le díẹ̀ mo le díẹ̀ so kò easy kí obìnrin wá kó wá bá mi kó wá sunkún èké kó wá ní ọkọ mi pẹ̀lú bí mo ṣe kẹ́ tó ó lè kẹ́ ọkùnrin kó máa gba nǹkan jẹ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ìbànújẹ́ àti ìpohùn rere ẹkún ó lè lówó lọ́wọ́ ju ọkùnrin lọ kí ọkùnrin yẹn dẹ̀ máa gba nǹkan jẹ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ìpahùn rere ẹkún kí ọkùnrin yẹn máa gba nǹkan jẹ lọ́wọ́ ẹ̀ tó yẹ pé each time tó bá ti jẹ nǹkan lọ́wọ́ ẹ̀ báyìí ó máa lọ sunkún sọ́lọ́run lọ́rùn pé ìwọ Ọlọ́run because ìwà ẹ lásán ó máa mú ọkùnrin yẹn máa sunkún tó bá dẹ̀ wá di wípé ọkùnrin Ọlọ́run wá padà dá lóhùn á wá gbé ìwà burúkú á wá gbé síta fún ẹ so kò easy fẹ́ mi kóbìnrin kan wá bá mi pé mo lówó ṣùgbọ́n mi ò show ẹ̀ fọ́kùnrin wàá show ẹ̀ hello ìyá mi wàá show ẹ̀. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ ìyá mi. hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o. yes ma àǹtí ká ń gbádùn prógámù yín o àpọ̀ tá à ń gbádùn ẹ̀ bí báyìí àtọkọ wa gbogbo everybody à ń gbádùn ẹ̀ ọlọ́run bàbá yín wá fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye àmín ó yẹ sọ̀rọ̀ ẹ kí àti yín ká ẹ̀lú àti yín ká. ẹ ṣé ìyá mi. ẹ ṣeun ọlọ́run máa fún yín lọ́gbọ́n àtòye o ẹ ṣeun ẹ ṣé gan. ọpọlọ yín tẹ́ fi ń jẹ́ ká mọ̀ nǹkan tá a mọ̀ kò ní dàrú lágbára Ọlọ́run. àmín àmín. 7 So, 5 and again, hello? Hello, ma. Hello? Hello, ma. Ẹ kalẹ́ ma. Ẹ kalẹ́ o. Ẹ kú ètò Ọlọ́run á túbọ̀ máa fún yín ní ẹ̀sìn àti agbára lágbára Ọlọ́run. Ọdún tuntun ta fún wa fẹ́ bọ́ sí lágbára Ọlọ́run ní ti nípa wá lẹ́sìn. Àmín Olódùmarè. Àmín. Ẹ ṣé gan. Nǹkan tó dùn fẹ́ sọ mà, ò ní pé kò sí ibi tí wọ́n ti kí ń dáná alẹ́. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ni tó máa fún lọ́kọ́. God bless you. Lọ́rọ̀ ọkùnrin àti obìnrin, mo lérò pé gbogbo kókó náà lọ sí fún mi. Wípé ká máa respect wọn. Because the more they respect them, the more they love us more. Bàbá wa situation tẹ́ pé ìyàwó ń respect ọkọ. But still, the situation yẹn ṣì wáyé. Nítorí ọ̀pọ̀ náà ní wípé kéèyàn fi sùúrù. Kó fi sùúrù. Tẹ́mi ní pé ó sáà dìde. Respect yẹn àti sùúrù yẹn náà ló sáà dìde. Because tó bá wọlé mi tí ìjà ti ń ṣẹlẹ̀ tó ti ń nọra wọn fọ́ lójú tó ti ẹ̀rí pé náà ọwọ́ àwọn obìnrin ní iná máa ti ń wà ń bẹ̀. So kókó orí ẹ̀ náà lọ sí fún yẹn títí ká máa respect yẹn. This I think is a very valid point. Ẹ ṣé gan. God bless you. So I'm telling you. It's not easy for people to come and tell me, "Ọkọ mi, mo respect you." You cannot say that to me. Ọkùnrin ò ya wèrè. 7 Ọkùnrin ò ya wèrè. Then me ní fẹ́ kọ́kùnrin. I'm telling you that. Hello?
Hello, mommy. Hello, sir. Kálẹ̀ ẹjọ́ Ṣàbàríkòlò mo fẹ́ kẹ́ ṣe o. Ọlọ́run bẹ̀ yẹn jọ, Ọlọ́run gbàdúrà yín. Ẹ ṣeun. Ẹ understand, kò sí ọkùnrin tí obìnrin máa fi mo mọ̀ pé wọ́n máa mess up, but orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. And ọ̀pọ̀lọpọ̀ ìgbà tọ́kùnrin bá react torí pé obìnrin yẹn lówó lọ́wọ́, kò ṣe pé bóyá kò nífẹ̀ẹ́ obìnrin yẹn, bó ara ń kọ wọ́n ni. Ara ń kọ wọ́n tẹ́yìn náà bá dẹ̀ wò ọkọ lórí aya, wọ́n máa ti believe pé àwọn ló yẹ káwọn wà ní position tí ìyàwó wọn wà, bet bó ló ń ṣe bó ṣe wo Olódùmarè ló ṣe ń ṣọlá. And èmi lórí Òkè Yínká TNT mi ò ní advice ọkùnrin kankan kó má yànlè. Mo tútù sọ mi ní advice ọkùnrin kankan kó má yànlè. Torí wípé bí mo bá sọ kò ní kó má ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Ọkùnrin fúnra rẹ̀ ló máa bá ara ẹ̀ sọ̀rọ̀ pé kíní yìí òun ò ṣe o, kíní yìí ó ti tó gẹ́. Bí mo sọ dé ní dọ̀la kò ní kọ́kùnrin má ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Mi ò dẹ̀ fi pé mo dìídì sọ ó hà pé kóbìnrin yàn lè rí. But mo sọ wípé make yourself happy. Téèyàn bá sọ wípé fóbìnrin pé make yourself happy, ìwọ tí ọkùnrin ò bá make her happy, èmi believe pé ó yẹ kí ọkùnrin tí ó bá ní ọpọlọ àti làákàyè kó bẹ̀rẹ̀ sí ní lọ wú pé ẹ̀dọ̀ ìfun àti inú ẹ̀ láti máa sọ pé sister Yinka ti ní káwọn obìnrin lọ make ara wọn happy o, ẹ jẹ́ tètè ya make obìnrin mi happy. It's a means. Gbogbo nǹkan idiomatic expression, gbogbo wa la mọ̀ nǹkan tó ń pè ní idiomatic expression. Kò ṣe gbogbo nǹkan náà ni mo máa sọ straight fún yín pé make your woman happy. Tí bá ti ń sọ pé kọ́kù obìnrin má die of depression, obìnrin make yourself happy. Ìwọ ọkùnrin tó bá mọ̀ wípé o ti ń subject ìyàwó ẹ̀ kó lọ wọ depression, wá lọ tú ṣòkòtò ẹ sọ, ẹ jẹ́ ká máa lo brain wa. I will be very, very stupid as a mother, as a woman, láti sọ pé obìnrin lọ dóko. But when I talk, tí bá sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ yẹn, ọkùnrin tó bá ní làákàyè tó lè ronú jinlẹ̀ fọgbọ́n gbé, á mọ̀ wípé mò ń jí ẹ̀yin ọkùnrin tẹ́ sùn nínú pípé kẹ́ tọ́jú ìyàwó. Èmi ò kò yẹ kí explain kíní mi ìfẹ́ fún yín ní òjé mi. Mò ń jí ẹ̀yin ọkùnrin tẹ́ sùn ní pé kẹ́ lè máa tọ́jú ìyàwó yín kó má bàa tẹ̀sẹ̀ síta. Hello? Hello. 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 Ẹ má jẹ́ ká dẹ̀ tanra wa. Obìnrin tẹ̀sẹ̀ síta. Mo ní message kan níbí báyìí. Màá kà síta fún yín. Mo fẹ́ kà síta fún yín nítorí pé kò sẹ́ni tó mẹ́ni tó send ẹ̀ sí mi, bọ̀ màá kà síta fún yín. Màá kà síta fún yín. Èmi kọ́ ni mo ṣe máa sọ pé kóbìnrin tẹ̀sẹ̀ kó má tẹ̀sẹ̀ síta. Gbogbo àwọn obìnrin wọ́n lọ́pọlọ lórí. Wọ́n lọ́pọlọ lórí. Bó ti máa sọ pé obìnrin make yourself happy, indirectly mo ń sọ̀rọ̀ fún ọkùnrin pé mo ń sọ̀rọ̀ fún ọkùnrin wípé look after your woman. Look after your woman. Ó ní ẹ máa gbọ́ o. Aunty Yinka, obìnrin ló send eléyìí sí mi o. Aunty Yinka, I am interested in that Shabarikolo, but no way. I can't show my body that my husband will not see me on the platform. I am a married woman, but need a man that can satisfy me on bed, like 2 to 3 rounds, and that can take care of my needs as well. This is my phone number. Shengbo, I reside in. Please kindly connect me, please. I need to be satisfied on bed. Obìnrin ló kọ. Ẹ jọ̀ọ́ ṣé mi ni mo ṣe máa kọ obìnrin yẹn. Kóbìnrin yẹn tó ronú, kó tó send irú eléyìí. Ẹ mọ̀ nǹkan tó ti go through nínú ọkàn ẹ̀. Tí n bá wá sọ fún obìnrin pé mo wá cancel, the only thing tí mo lè ṣe fún obìnrin ni pé kí má bá wọ́kùnrin. But kò sí cancelling tẹ́ fẹ́ fún obìnrin yìí, kò lè ní kó má ṣe nǹkan tó fẹ́ ṣe. Already ó ti make up mind ẹ̀ bóyá ọkọ ẹ̀ ò dó dáadáa. Kò dó dáadáa, kò dẹ̀ tún tọ́jú ẹ̀. Ó wá ń wá ẹni tó lè máa dó, ó ní 2 or 3 rounds. A married woman ló send eléyìí sí mi tó wà nílé ọkọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé ẹ̀yin ò mọ̀ pé married woman ní yàlè ni? Ṣé mi mo ṣe máa sọ fún yín pé married woman ní dókòtà ni? Okay, married woman tó ti dókòtà kémi tiẹ̀ tó bẹ̀rẹ̀ program. Ṣé mi ni mo ṣe máa wá advice wọn bó ṣe máa lò? Married woman wo ló ń dóyàn ta tí ò mọ̀ pé ó máa protect ara wọn. Married woman wo lẹ rò pé ó ń dóyàn ta, àbí married man wo lẹ rò pé ó ń dóyàn ta tí ò wà aware pé disease wà.
ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe àgbèrè yìí wọ́n mọ bó ṣe look after ara wọn ju ẹ̀yin gan tẹ́ ń sọ̀rọ̀ lọ. I'm telling you, I'm a realist. I don't live in cuckoo land. And unfortunately, I refuse to change. I'm telling you, from being a realist, mi ò kí ń tanra mi ò kí ń pamọ́ sẹ́yìn kankan, nǹkan táwọn èèyàn expect nǹkan náà máa bá lọ́wọ́ mi, because I'm a realist, I'm a deep thinker. I'm extraordinary. I don't think the way other people think. Just like I said in my program, I don't see God the way you see God. I'm telling you, I'm a deep thinker. Oh, tó bá lè ronú jinlẹ̀. Tó bá lè ronú jinlẹ̀ dáadáa. Oh, like program mi. Oh, interpret the program mi well. Tó bá kí n ṣe intellectual, tó bá kí kàwé, tó mọ̀wé, oh, gbádùn program mi. Because I will not roll the way other people would roll. Obìnrin leleyi tó send eléyìí sí mi. Mo morúkọ ẹ̀, mo mọ number. But me only disclose it. And there's no counseling I want to give her because she's made up her mind already to do it. 4. Hello? Hello, Auntie Smith. Mo ń gbádùn yín. Ẹ kálẹ́ mọ̀. Mo fẹ́ dá sí tòní. Mo ń gbọ́ yín. Àwọn èèyàn tó I really appreciate you for the program you're doing. This is my first time of coming. And you're doing an amazing job. Thank you, sir. And going into the new year, anything I want to my heart, you're doing perfectly well. Then my call you after it to that is someone for me. But talking about àwọn èèyàn tó sọ pé àwọn èèyàn tó tọ́jú ara wọn àti empowerment, everybody mọ̀ kọ́tọ́ fẹ́ ṣe. I sure. And adults and everybody, all more like to protect around. It's just that people can't handle the truth you're speaking. The truth is saying that people can't handle it. But keep doing the amazing work you're doing, and God bless you and strengthen you. Happy New Year. Thank you. Thank you so much. Thank you. Yeah, if you're not a lover of truth, unfortunately, you will not love my program. Honestly. Tó bá like òtítọ́, tó bá like reality, tó bá mọ̀ pé ilé ayé. Somebody was saying something yesterday that tí n bá sọ, bó ṣe sọ fẹ́ mi, èmi accept it because mo mọ̀ pé real ni. But tí n bá sọ lórí ètò ìyàwó yẹn ní, Satanic, ọlẹ́ èṣù ni. He said something tó wà very valid about marriage. But I wouldn't say it here because I know a lot of people will not see me as a normal being if I say it. But the only thing that I could share, mo share láàárọ̀ yìí wípé there's no discipline in oko atobo. Oko atobo environment kò sí nǹkan tó ń pè ní discipline bẹ́ẹ̀. Kò sí nǹkan tó ń pè ní discipline. Àìmọye tó máa wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀, ẹgbẹ́ ìyàwó ẹ̀, tó bá fẹ́ sọ nǹkan mi, á sọ nǹkan tó dùn yín, ò ní pé kò ní lọ dóbò mi. Ẹ gbàgbé ẹ ilé ayé yìí la wà. Ọkùnrin tó bá ní látijọ́ tóun ti fẹ́ yàwó òun ò dóbò mi rí, then you can now talk to me, then I will say okay. But pé èèyàn ti dóbò mi yàtọ̀ sóbò yàwó ẹ̀, wá fẹ́ máa sọ pé kíní kan, forget ẹ̀. Kò sí discipline ní oko àtòbò environment. Discipline hand ní formal environment. But okay, I want to be disciplined. I have to be disciplined to be punctual when I'm going to work. I need to maintain professional boundaries. I need to be professional when I go to work. Discipline nìyẹn òyìnbó. Discipline bí ẹyẹ ló ti ń ṣiṣẹ́. But when it comes to ọ̀rọ̀ oko àtòbò, when some people will say ọkùnrin yóò tiẹ̀ ní discipline, kò sí discipline nínú ọ̀rọ̀ oko àtòbò environment. It's you, a woman, that should hold your name, discipline yourself and hold on to yourself and know how to hold your man. Débi wípé ọkùnrin ẹ ò ní ológbò lọkùnrin kò ní lọ gbé ẹran tó bá fi ṣọ́. You have to guide your home. Pẹ̀lú ìwà ẹ, pẹ̀lú respect fọ́kọ ẹ, pẹ̀lú attitude ẹ fọ́kọ ẹ, pẹ̀lú ìwà ẹ sí ọkọ ẹ, ó ní láti guide ilé ẹ. Tó bá ti guide ilé ẹ, ó ti ṣọ́ ológbò, ó ti fi ẹran lẹ̀ sí ẹnu ológbò ni. Á dẹ̀ jẹ́ apọ́nu ńlá. I'm telling you. So if you don't want to listen to that, unfortunately, Yinka TNT cannot change. I can't stop being a realist. I can't. I don't know how to do it. I don't know how to paro. I don't know how to pretend.
And that is where at times people will call me and nigba yaran coming, Timoshima down goma mo paran coming. I could go back and call and say, oh sorry, babe, mo wa overwhelmed pẹ̀lú wàhálà nigba yẹn ni kini kan. But I don't need my coming ki ma pretend. Pé inú mi dùn. Àbí kin wa ṣe ki wa ma now I don't do that. It is not in my dictionary. And I'm not diplomatic when it comes to I'm not diplomatic at all. I say it the way it is. I speak out the truth. Nothing but the truth. It now depends on the way you want to accept it. You have a right, you have a choice to accept it. And that's why you can criticize me constructively and destructively, but criticize me intelligently. Don't criticize me as an empty-headed being. Criticize me intelligently. Criticize me as somebody that has something upstairs. Don't criticize me because you want to talk. Don't criticize me because you want to run me down. Criticize me intelligently. Era want to suffer me pé mo ṣe máa ń kanra nígbà mi. Yeah. Èmi gan gbà mí mo máa ń reminiscence, mo máa ń ronú pé mi nǹkan take it easy now. Yes. But if you want to criticize me constructively, it's acceptable, but intelligently. Don't criticize me as somebody that doesn't have anything upstairs. No, my criticism, my advice. So far, so good. It's been wonderful. Lori programming and Lori Oro SHABARIKOLO. A lot of people have called me, and I've just read out a married woman message to me now. Like I said, I'm not anybody's mom, and I'm not going to control anybody. We are all adults. We know what is good. I will become an intruder if I start telling you what to do. You know that if you protect her, of course you know the implication. You know the consequence of bad actions. So, SHABARIKOLO open matchmaking, and it's at your own risk. I'm not gonna be together lati. I'm not gonna monitor anybody. Àwọn kan ṣì ń pè mí tí wọn ò fẹ́ matchmaking SHABARIKOLO tán fẹ́ matchmaking gangan. So ìyẹn a máa ṣe yẹn next week, no, but not on the 2nd. But the SHABARIKOLO is on the 2nd. For those of you that want to participate, especially ladies, at times I may be tempted to call you, to invite you through the video to showcase yourself to me, we'll start your ear and everything. If you have the guts to do that, I wouldn't mind doing that with you. But if anybody, pack yourself and just let me see. I just want to see your face and see the way you look. Hello. Ekalesa. Ekalesa. Ekaleo. Yes, sir. Yeah. Nípa program alẹ́ nǹkan tẹ́ ń sọ̀rọ̀ lé lórí pé ká sọ̀rọ̀ nípa àwọn experience wa. Ṣé ń gbọ́ mi mọ̀? Bẹ́ẹ̀ni. Okay. Àwa tí ń tẹ̀lé yín láti nǹkan bí 3 years ago. Lákọ̀ọ́kọ́ inú mi dùn láti join program yín. Number 1, mo kọ́ àwọn ẹ̀kọ́ kan lórí program yín ní ti wípé àìmọye nǹkan ilé tẹ́tí tún ṣe. Èmi personally ẹ̀ ti tún lè tèmi ṣe. Because àgbọ̀tán. Ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ́wọ́ ń pa pé nígbà tẹ́ bá sọ̀rọ̀ pé obìnrin kan kó lọ gbádùn ara ẹ̀ nǹkan kan yẹn. Mo learn a lot about it. Inú mi dẹ̀ dùn pé àwọn ọkùnrin kan wà ní Nàìjíríà. Ẹ jẹ́ kí n bí èmi tí mo ń sọ̀rọ̀ yìí. Ó láwọn kankan tí mo ti ń ṣe tẹ́lẹ̀ tí mi ṣe mọ́ lórí program yìí. Nígbà tí mo ti ń tẹ̀lé yín kí n sọ confirm. Nígbà tó bá yẹ pé àwọn ọkùnrin ìgbà míì máa wà á máa fìyàwó wálẹ̀ sílé láti bójútélé bójútó family wa, responsibility wa ni. But àwọn ọgbà míì máa wọ́n pé àwọn nǹkan yẹn gbé bí culture wa kò easy, a máa fẹ́ lo àṣẹ lórí obìnrin. But láti ìgbà tí èmi ti ń tẹ̀lé yín, in fact mo sọ 100%, I learn a lot. Just keep it up, ma. Thank you, ma. Good night, ma. Good night.
So, as Shabarikolo is at your own risk. To ba rokunrin to ba gbamu, it's not that way FFRI. So there's not going to be any undertaking. You're not signing any undertaking on Shabarikolo. It's a free relationship. But to ba gbokunrin mu, tolo ba sọ pé ma work out. Fine. To ba ni wa to da. To ba ni ese to da. This is, I'm just creating this opportunity because I've seen some men to ti wa ba mi wípé àwọn lè fẹ́ yàwó méjì. But because mo wà uncompromisingly strict. Nígbà tó jẹ́ pé mo sọ pé mo ò ní ṣe ẹni tó ti fẹ́ yàwó. But ẹ mọ̀ wípé àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé wọ́n wà married, Muslim ni wọ́n lè ní yàwó méjì. But nítorí pé mo ṣá pé kíni kan, I am open, this Shabarikolo will open doors. When you meet somebody on Shabarikolo, that's why if you know you have a wife, o de fẹ́ fẹ́ yàwó mi or kíni kan yàwó ẹ ní ò dá, òun wẹ́ lò mi. You know, o lè pè mí because it comes with payment. So o lè pè mí before Shabarikolo day. In fact, ọkùnrin ò need púpọ̀ láti pè. Ọkùnrin ní láti pè mí lẹ́yìn before the show. Ma ti list àwọn ọkùnrin sílẹ̀. Àwọn obìnrin ló máa pè mí jù níjọ́ yẹn. Àwọn obìnrin ló máa pè mí jù níjọ́ yẹn. Ọkùnrin because ìgbà míì nísì láti sọ pé Shabarikolo. Àwọn obìnrin míì wọ́n máa lọ listen sí show yẹn láti máa lọ show ohun ọkọ wọn. You will all meet me there. You will all meet me there. But either you like it or not, I still want to say this. Forget about being bamboozled by people or people to jẹ́ wípé wọ́n máa fi tó do sínú wọ́n máa fi títún funfun síta. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá dúró tí òbò kan wọ́n máa masturbate nínú bedroom, and over time masturbation yẹn á jẹ́ kó lose erection wọn ò ní lè dóbò dáadáa mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá dúró tí òbò kan. Ṣé bá à ń rí around wa lawyer ni rep sifsa loquito, the case speaks for itself. À ń rí around wa tó jẹ́ wípé ọmọ ní pastor ó bá kíní kan sùn because ẹ máa guard wọn ẹ ní sòótọ́ fún wọn, ẹ̀rù ń bà wọ́n láti lè express ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá dúró tí òbò kan wọ́n máa lọ masturbate nínú toilet, and over time because as a result of masturbation ó kọ́ wọn ò ní lè ṣiṣẹ́ tààrà mọ́, wọ́n á lose ẹ̀. So ẹ má jẹ́ ká tanra wa. Ẹ gbàgbé ọkùnrin tó bá lọ wà nínú marriage kíní kan wọn ò dóbò rí. Ó ti ṣe sẹ́yìn, bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ sóko ẹ̀, bóyá àgbà ti ń dé, àwọn ọmọ ti ń dàgbà. So tọkùnrin bá sì wà agile tó fẹ́ dóbò ẹjọ́ odò, kò sí tẹ́ lè ṣe sí tẹ́ bá fẹ́ ní fọkànbalẹ̀. Màá tútù sọ ilé yìí ò mí wípé bóyá èmi ni mo máa ṣẹ̀ṣẹ̀ máa kọ́ wọn. Ọkùnrin tó bá dẹ̀ ń dóbò bí ó mọ̀ wípé ó máa lo condom láti protect ara òun tóun ò bá fẹ́ ba yí ara ìgbésí ayé àwọn family òun jẹ́. Ibi bá ilẹ̀ wà tọkùnrin kan pè wọlé pé ìyàwó òun ní HIV, kí lẹ fẹ́ kí yẹn ṣe? Tí ò dẹ̀ ní tẹ́lẹ̀ suddenly tíyàwó lọ ni, kí lẹ fẹ́ kọkùnrin yẹn ṣe? Kò dẹ̀ ṣe pé obìnrin yẹn bóyá ó lọ ṣe gbogbo according to ọkùnrin yẹn bóyá bí tó ti lọ gba kíní lọ hospital kíní kan ọmọ tó tún bí tún ni. Ẹ má jẹ́ ká tanra wa. If you're not a realist, if you cannot come on this program with an open mind that you want to learn new things and you want to face reality of life, you will not like me, you will not like my program, and I don't give a damn. Honestly, that is the truth. Because I rather kí níyì lọ́wọ́ àwọn tó mọ òtítọ́ ju àwọn tí ẹ pé irọ́ ló ayé wọn bẹ̀ ń bàjẹ́ lórí onírọ́. So má ṣe Shabarikolo at your own risk. But who says ọba tó ń sọ̀rọ̀ tòótọ́ o lè pick wọ́n máa ṣe dé Naija gan. Àwọn ọkùnrin gbà tó máa ń lọ sí Naija tó ní ìdòbò ní Naija náà. Ṣé ọkùnrin tí ìyàwó ẹ̀ ò fún lóbòdó ní diaspora á tún lọ sí Naija náà kò tún ní róbòdó? What are you talking about? What are you talking about? Ẹ fẹ́ pa ni. Ọkùnrin tí ìyàwó ń kípòbò fún nínú ilé á tún travel kúrò ní station ìyàwó lọ sí another station ẹ tún ní kó má dòbò. Ìkà ni yín. I will do Shabarikolo. Ọkùnrin tó bá ń travel lọ sí Nigeria pè mí. Gbogbo ẹ̀yin ọkùnrin ẹ pè mí nísìnyẹn tó bá ní interest because it comes with payment. Ọkùnrin tó bá mọ̀ wípé àwọn kan máa show voice ẹ o ní láti pè ńjọ́ yẹn. Just make sure you are part of the program, you listen to the program well. Kó dẹ̀ listen sí àwọn tó máa pè. Ẹni tó bá ti like mú orúkọ ẹ̀, bó bá ṣe pé orúkọ ẹ̀, kọ orúkọ ẹ̀ sílẹ̀ nínú paper. Gbogbo information ẹ̀ kọ sílẹ̀ nínú paper. Wọ́n wá padà wá pè mí pé Sister Yinka ẹni báyìí báyìí mo like ẹ, màá wá tally information yẹn, màá wá bẹ̀ wádìí ẹ̀.
àwọn ọkùnrin tó ti ń pè mí sìn just call me to register with me and kẹ́ send àwọn pictures yín fún mi tó bá ti mọ̀ pé ìyàwó ẹ̀ máa ṣọ́ ohun ẹ̀ torí mo mọ̀ àwọn kan ti sọ fún mi má wulẹ̀ pè wọlé jẹ́ kó wà láàrin èmi àti ẹ bí mi ò mọ̀ pé kó ti ẹ̀rù obìnrin lọ́dọ̀ mi gan ó pè yín because èmi ni mo lè sọ fún wọn pé come stop it ju pé kó lọ kó sí ọwọ́ ọ̀ṣọ́ àwọn òfin tí máa fún àwọn ọmọ ṣàbàríkòlò gan àwọn òfin pé o lè sọ pé o fẹ́ lo oògùn fi gba ọkùnrin tó bá rí lọ́wọ́ mi no àwọn òfin tí mo máa fún àwọn oníṣàbàríkòlò but ṣàbàríkòlò tó bá jagbà wọ́n jagbà nìyẹn tó bá ti tó mo fẹ́ fi yín sórí ẹsẹ̀ yín kẹ́ sáré tó bá ti mú ilé ẹ̀ dání tí àwọn ọmọ ṣàbàríkòlò bá ti gbà well good luck to you good luck to you. Hello. Hello, ma. Yeah. Ekale ma. Ekale o. Adinga. Yeah. Ekale ma. Ekale. Ọlọ́run tó máa fi ń ṣe. Àmín. Lákọ̀ọ́kọ́, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín mà lórí ìgbìyànjú yín lórí àwọn ọkùnrin àtàwọn ìyàwó wa. Ṣẹ̀rí gẹ́gẹ́ tẹ́ sọ, ẹni tí ò bá nífẹ̀ẹ́ òdodo kò ní gbọ́ program yìí o. Ṣẹ̀rí èmi ni mo wà aggressive. Ṣẹ̀rí àwọn èèyàn mọ̀ pé nígbà míì tẹ́ bá sọ̀rọ̀ á fi sọ́dọ̀ obìnrin. Ọkùnrin torí ẹ̀ bá pé á lọ ní tiẹ̀ lọ ń bẹ̀. Á bẹ̀rẹ̀ sí ni máa ronú ẹ̀ pé nítorí ẹ̀ka sọ yìí kí mi náà check ara mi wò. Tí wọ́n check ara ẹ̀ wò, ayé máa perfect ilé ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀. Ó mọ̀ wípé definitely ní tí ó ń ṣẹlẹ̀ yẹn. So ìyàwó òun lè rọ́gbọ̀n kọ́kọ́ ń bẹ̀. Kó di pé òun ló máa ti ìyàwó òun síta ká adjust ara ẹ̀. Ẹ ṣé. So ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi, mo adjust ara mi, mo perfect ara mi. Ọlọ́run dẹ̀ bá mi perfect. Ẹ ṣeun. Ṣé ẹ rí gbà tí bá ṣẹlẹ̀ tí wọ́n ti sọ́dọ̀ ọkùnrin ní ṣàbáríkòlò? Wáàzì kò máa sọ fún wáàzì pé look mi ò kí ló ń fẹ́ mo fẹ́ kó remain as my girlfriend or ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ marry. Tóbi lè bá remain as girlfriend ṣé mo ṣe máa ń gun àwọn ọkùnrin tí ẹ bá ṣe ní ìtòbẹ̀rẹ̀ bó ṣe gbọ́dọ̀ máa gùn mí nìyẹn tó máa dé darúgbó. Náà tóbi bá ti wá week tí ò bá sírú ẹ̀ mọ́ ó máa di pé kí ọkùnrin máa rò pé kò ní ìkẹ́ rẹ̀ attractive. Ṣé ọmọ tó bí ìbálẹ̀ tí ní ìkẹ́ rẹ̀ attractive òbò mi mo rọ ọkùnrin yẹn dó dàbí bó ṣe máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tí ṣàbàríkòlò wá dé wọ́n á sọ pé look sórí èmi máa ṣàbàríkòlò nígbà tí pẹ̀lú obìnrin kẹ́ ẹ̀ mọ̀ pé ó yẹ ká kára mọ́ àwọn ọkọ yín kẹ́ mọ̀ pé dídó lọkùnrin nífẹ̀ẹ́ sí tọ́mù bá ti ń tẹ́kì ẹ̀yìn kẹ́ẹ̀dú ọkùnrin àtọ́fẹ́ ẹ̀kú tó bá sọ ṣàbàríkòlò kan agbègbè kí ló ń pè ní ṣàbà kí ló máa pè kó tẹ̀ ní interest nítorí máa lẹ́nu bẹ́ẹ̀ ìyàwó òun ò ní ṣàbàríkòlò nítorí máa lẹ́nu program náà àfẹ́ ṣàbàríkòlò bọ́tọ̀ ọkùnrin tó bá ní problem bẹ́ẹ̀ yẹn ó máa fẹ́ wà áfẹ́ ṣàbàríkòlò nígbà wọn wá sọ fún bó lè ṣe bẹ̀rẹ̀ sí ní kọ̀rẹ́ díẹ̀ yẹn ṣàbàríkòlò ó máa fún mi lẹ́nu tó máa dó mo ayé ẹ̀rí ẹ̀mú kọ̀ọ̀kan ẹsẹ̀kẹsẹ̀ mo kọ̀ ní pé ó ṣáájú níjọ́ yẹn tó kejì báyìí ó yà sáré àjọ sáré. ìkẹ́ wọn sọ̀rọ̀ pa ẹ̀. so ẹni tó bọ̀ fún fẹ́ tó lé òun ó wà lọ́wọ́ ẹ̀ omi tó fẹ́ jà ní ẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀ àwọn tí wọ́n bá ń understand yẹn ká TNT bó ṣe ń tẹ̀lé tó obìnrin yóò sọ́dọ̀ ọkùnrin ó ti ìdí tí fọ́ọ̀dù yìí ti pẹ́ mo mọ̀ tó bó ṣe wà nìyẹn kí ẹ̀ máa ń ṣọ̀tọ̀ ẹni tó bá ti láì kòdodo kó máa ń ṣòwò wá sí orí program yìí rárá tó sọ bẹ́ẹ̀ sọ. ẹ ṣeun let me tell you ọkùnrin kan ti sanwó fún mi ṣàdédé ló pè mí ló bá ní àǹtí ẹjọ́ òun tiẹ̀ fún mi ní owó yẹn òun fún mi ní owó yẹn mo ní akílódé ó ní ìyàwó òun ní kí n jẹ́ kóun fún ní second chance mo ní kí ló ṣẹlẹ̀ ó lólóhùn máa change ó ní ìyàwó òun ní kí n jẹ́ kóun fún ní second chance ó lólóhùn máa change mo ní kí ló ṣẹlẹ̀ ó ní kí n jẹ́ kóun fún ní second chance mo wá ní okay kó send account kí ní ẹ̀ pé kí n send owó yẹn ó ní kí n má worry ó ní bọ̀tì ìyàwó òun sọ pé kí òun máa change. So ó ní ìyàwó òun sọ pé òun máa change. So ṣàbàríkòlò ayé ṣì wà between now and on the 2nd. Àwọn ọkùnrin mi tó ti sanwó tó ti ṣe register wọ́n sì lè pè mí tó bá lọ síwájú ọkọ ẹ nírú alẹ́ yìí tó lọ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún tó dẹ̀ jẹ́wọ́ níwájú ẹ̀ wípé lágbájá dáríjì mi
màá change tí ẹ fi family tí má lọ ṣe ṣàbàríkòlò tó mọ̀ pọ́kọ ẹ nífẹ̀ẹ́ mi ọkọ ẹ máa ń wò mí tó wá lọ kúnlẹ̀ síwájú ọkọ ẹ tó wá bẹ̀ pé lágbájá dáríjì mi ó dáa jẹ́ kí àǹtí Yínká ṣe witness pé mo máa change láti èní lọ máa change tọkọ ẹ tó bá sọ tí bá gbọ́ o rò pé máa ṣe ṣàbàríkòlò fọkọ ẹ mi ní ṣe but tó o determine pinnu pé ẹ fẹ́ yíwà padà pinnu pé a fẹ́ respect ọkọ wa pinnu pé òbò ta fi ń jẹ wọ́n níyà nífẹ̀ẹ́ wọn ní fi wọ́n jẹ wọ́n níyà mọ́ ẹ wá ní má ṣe ṣàbàríkòlò you cannot eat your cake and have it o fẹ́ dóbò o fẹ́ dóko ẹni tó dẹ̀ jẹ́ kó fẹ́ do jẹ́ kí wọ́n do but tó bá ti wá pinnu ifá tó lè pè mí pé ọkọ mi ń wò yín o àǹtí mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ mo ti pinnu láti yíwà padà ẹ jọ̀ọ́ má bá mi ṣe ṣàbàríkòlò torí àwọn ọmọ tó fẹ́ ṣe ṣàbàríkòlò yìí ojú iná náà wà o ojú oró gidi náà wà ẹ̀yin náà gbọ́ gbogbo nǹkan tó ń sọ pé àwọn fẹ́ jagbà ni so àyè sì wà fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tí ẹ fẹ́ gbọ́ tí ẹ wà after àti Yínká fẹ́ ṣe ṣàbàríkòlò àti Yínká fẹ́ ṣe ṣàyẹ̀kò tẹ́ fẹ́ gbọ́ tẹ́ fẹ́ yíwà padà àyè sì wà it's already blocked don't worry àyè sì wà fún yín láti pè ọkọ yín láti bẹ ọkọ yín àyè sì wà láti pinnu fún ọkọ yín pé ẹ máa yíwà padà àyè sì wà láti pè mí gan láti ṣe ìpinnu fún mi wípé ẹ máa yíwà padà máa dẹ̀ fúnra mi sọ wọ́kọ yín pé kó fún yín ní time but pé kò sí yẹn tí Ọlọ́run bá fa bíbọ̀ ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni Jésù ń bọ̀ àbí Ọlọ́run ń bọ̀ tó bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn tí mo dẹ̀ ṣì wà láyé ní on the 2nd of January máa ṣe ṣàbàríkòlò mo sì máa ṣe but ó lè má wá pọ̀ tó tá bá ti rí àwọn ọkùnrin àwọn obìnrin tí wọ́n ti gbìyànjú láti yíwà padà ẹ̀yin ọkùnrin ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí tẹ́ ní interest láti register pẹ̀lú mi ẹ̀yin tẹ́ bá mọ̀ pé máa dá ohun yín mọ̀ ṣe mọ̀ pé ṣàbàríkòlò kíní ni ẹ má wulẹ̀ pé ńjọ́ yẹn má wọlé just give me your specification ẹ̀yin obìnrin gangan táwọn kan dẹ̀ ti ń pè mí ẹ̀yin gangan ni mo need ẹ má dẹ̀ dárúkọ yín òbó Yínká òbó pọ́nmilé ní kẹ́ dárúkọ kẹ́dẹ̀ suspect yín ẹ sọ̀rọ̀ ọkùnrin tẹ́ fẹ́ fún mi níjọ́ yẹn on the 2nd hello. ẹ kú ètò àti Yínká. yes sir. hello. à ń gbọ́ yín. ó lè kó ètò. à ń gbọ́ yín. Ọlọ́run àti ó ti yé wa fẹ́gbẹ́ àdọ̀tí o. àmín. ọpọlọ yìí ò ní dàrú o. àmín. Ọlọ́run àwọn jogún ìmọ̀ fún jẹ́fí ń ṣe ètò yìí o. àmín. àwọn ti kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi nípa ètò yìí dáadáa ẹ ti bá a tó ilé látọ̀rí náà ní dàrú àníkà kí ni. ẹ ṣé gan. anyway jẹ́ kí n máa fi sí ìṣe àlọ ẹ̀yin obìnrin tẹ́ fẹ́ ṣàbàríkòlò ẹ̀yin lẹ máa pè níjọ́ yẹn gangan ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti mọ̀ pé àwọn kan máa ṣọ́ voice yín ẹ má wulẹ̀ pè mí ẹ mọ̀ bẹ́ ṣe máa pè mí lẹ́yìn because mo ní àwọn nǹkan tẹ́ máa send sí mi and I'm going to do it across board a máa ṣe títí kanra Nàìjíríà àwọn Nàìjíríà men àtobìnrin wá ṣàbàríkòlò ara wọn títí kanra ẹ̀ lájọ máa ṣe ìwọ obìnrin tó bá dẹ̀ rí kan mú ọba tí ń sọ̀rọ̀ dòótọ́ ó lè sọ dòótọ́ fún ẹ o àwọn kan tí ń lọ sí Nàìjíríà wọ́n ti register fún mi pé àwọn ń lọ Nàìjíríà pé ṣe ni ìyàwó àwọn máa ń wọ sùtánà sùn ṣe ni ìyàwó àwọn sọ pé òun ti dàgbà òun ò lè dóko mọ́ ẹ wá ní má ṣe ṣàbàríkòlò fúnra àwọn yẹn kó kúrò lódidi Australia America kó má robòdò kó tún dé Nàìjíríà kó tún má robòdò ìkànnì yín ire o a pàdé láyọ̀ o ẹ ṣé o once again mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin a máa pàdé lórí ètò ṣàbàríkòlò ẹ lọ subscribe sórí Yínká TNT TV he's blocked already ẹ lọ subscribe sórí Yínká TNT TV he's blocked already don't worry he's blocked already ẹ lọ subscribe sórí Yínká TNT TV. So ẹ lọ subscribe sórí Yínká TNT TV bẹ́ẹ̀ láti máa ṣe ṣàbàríkòlò ní ọjọ́ 2nd and the program is going to start 8 p.m. which is 9 p.m. Nigerian time
The program is starting 8 p.m. London time, 9 p.m. Nigeria time. See you then. Ọdún ayọ̀ la ṣe o. Happy New Year in advance. Ire o. Ó dàbọ̀.